brother Urma ya ẹ kalẹ̀. adúpẹ́ fọlọ́n èmi ẹ̀ṣẹ̀ wá bíbá ẹ Nicola mi ò ṣe wá bíbá ẹ rí náà but Abdulmalik Musa àwọn náà mọ̀ mí dáadáa no problem but like tí mo fẹ́ béèrè nǹkan ni so like nǹkan tí wọ́n ṣàlàyé báyìí ni pé ká ok as in like ẹ̀sìn wo ni wọ́n fẹ́ pé ká máa ṣe gangan so tí máa lè béèrè ẹ dákun. nínú Islam ló sọ ayé ọmọ yìí dà báyìí sẹ́yìn náà gbàdúrà tí bá ti bímọ káyọ ọmọ yẹn rí báyìí. ok like tó ṣẹlẹ̀ ni pé like Islam kọ́ ló sọ ayé rẹ̀ dà báwọn àwọn tí wọn ò gbẹ́sìn yé ni wọ́n sọ ayé rẹ̀ dà báwọn. so inú Quran wọ́n ní tóbìnrin bá ṣe ṣìnà obìnrin tó bá wà nílé ọkọ tó bá ṣe ṣìnà kan rí mọ́lẹ̀ kan sọ lóko pa nínú sẹ̀ríà lọ ọmọ tó bá jalè tó bá jí ẹyin gbé wọ́n ní kán gé ọwọ́ ẹ̀ ní orúkọ tó ṣẹlẹ̀ sọmọ yìí. láìláì irọ́ ni tẹ̀lé rí yẹn àwọn yún propaganda ni ẹ lè fún mi pé ọmọ kékeré like tọ́mọ kékeré bá ṣẹ̀ like inú ẹgbẹ́ tí wọ́n like Abdulmalik náà wà mí báyìí tí wọ́n sọ pé rófin àti àkàlà. ṣé mo nípa sẹ̀ríà lọ kí ni sẹ̀ríà lọ sọ fún ẹni tó bá jalè. sẹ̀ríà lọ téèyàn bá ti dàgbà kì í sọ ọmọ kékeré kọ́ náà sọ àtọmọdé o àtàgbà o téèyàn bá jalè. Málíkì náà wà bí òkè ń bẹ̀ wọn. téèyàn bá jalè kí ni sẹ̀ríà sọ. kí ẹ dáhùn pé question mi tí mo kọ́kọ́ béèrè tá a bá ṣe ìsìláàmù mọ́ tí àwọn tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì ò lọ sí ní mọ́ kí lè fẹ́ bí ká máa ṣe simple question. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà yìí àkọ́kọ́ ẹ̀ nídìí ẹ̀sìn ẹ lè gbélé ayé láìsí ẹ̀sìn kankan Ọlọ́run tó dá wa kò ní ẹ̀sìn ẹ̀sìn political movement ni wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni wọ́n fẹ́ fi da àwùjọ wa rú ni bó ṣe da Afghanistan rú. kí ni purpose tó fi fẹ́ ṣẹ̀sìn kí ni purpose ẹ̀sìn tó fẹ́ ṣe. why tó ṣe jẹ́ sí wípé. ìgbà tó láwọn béèrè ni mo fi ń dá wọn lóhùn. ọ̀rọ̀ àjàre. nídìí ẹ̀sìn ẹni sùúrù nídìí ẹ̀sìn láyé yìí nídìí ẹ̀sìn so ẹ lè gbélé ayé yín láìsẹ̀sìn àwọn òyìnbó tó gbẹ́sìn wá fún wọn tó gbé Christianity wá lọ church mọ́ wọn ti abandon church àwọn Arabic tó gbé Islam wá fún wa lọ mosque mọ́ ẹgbẹ́ kan tó bọ́ra tó bọ́lẹ̀ ẹ̀ sọ Libyan ẹni sùúrù Libyan tẹ bá dé Libyan lé ní Friday nìkan náà kírun Friday nìkan ẹ máa bá wọn ní mọ́sálásí ẹ lè rí mọ́sálásí kan ládùúgbò kan ẹ tó rí mọ́sálásí mi ẹ máa rí báyà bí níbi 2 hours ẹ tó rí mọ́sálásí mi so ẹ̀sìn tó gbé wá sílùú wa wọ́n wá fi dominate wọ́n wá fi kẹ̀yìn wá síra wọ́n fẹ́ fi sọ wá di ẹdun arinlẹ̀ wọ́n fẹ́ fi sọ wá di ọ̀lẹ wọ́n fẹ́ fi sọ wá di ọ̀tá ara wa so ẹ̀sìn onítùmọ̀ Ọlọ́run tó dá yín tó dọ̀run ò lẹ́sìn. bó la ṣe mọ̀ pé Ọlọ́run ló dá wa. báwo la ṣe mọ̀ pé Ọlọ́run something behind this life ìròrí àwọn bàbá wa nìyẹn pé báwo ni láyé ti fẹ́ wà báyìí tí ò sí nǹkan tó jẹ́ nǹkan tó ń control ẹ̀. ok like ìròrí àbí àwọn tó jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá àbí. ìròrí àwọn bàbá wa ni. tí wọ́n jẹ́ Yorùbá. tó jẹ́ Yorùbá. àwọn tí wọ́n wá kí ń ṣe Yorùbá ń kọ́ bọ́ọ̀lù àwọn ṣe mọ̀ pọ́lọ́run wà. kò sí nǹkan tó kan àwa pẹ̀lú àwọn yẹn. ok. tiwa wọ́n ní oníkùn ló níkùn bó jẹun òun ló mọ̀ bí ò jẹ òun ló mọ̀. so this is our own Yorùbá nǹkan táwọn bá lọ́wọ́ àwọn bàbá wa ni pé ìròrí wọn ni pé wọ́n believe pé something behind this life. So that is the fact. So lórí ọ̀rọ̀ tẹ́ béèrè nídìí ẹ̀sìn láti ṣe ilé ayé yín tẹ́bí bá ń pa yín ẹ̀sìn kọ́ ló máa sọ fún pé bí ń pa yín tẹ́ bá fẹ́ sùn ẹ̀sìn kọ́ ló máa sọ fún yín pé orun kàn yín tẹ́ bá fẹ́ lọ toilet ẹ̀sìn kọ́ ló máa sọ fún yín you understand so ẹ̀sìn ò ní valid kò ní ipa kankan tó ń kó nínú ọ̀rọ̀ ayé yín làákàyè tọ́lọ́run fún yín ọpọlọ orí yín òun ló control life òkú ìgbàlébà ti lè lo sense yín ẹ ti ní religion ṣé ẹ ń kírun ẹ lọ church yẹn rọ́bìṣì ni kò nítumọ̀. ok so like bàtà sí mọ̀ pé Lédùmarè àbí ẹ̀gbọ́n ló dá wa báyìí so wá yẹ ká máa dúpẹ́ fún àbí kò yẹ bó láti máa ṣe. before náà àwọn bàbá wa ń fọpẹ́ fún Olódùmarè òdìgbà tẹ bá lọ church àbí tẹ bá lọ mọ́ anywhere tẹ bá wà lè fọpẹ́ fọ́lọ́run Elédùmarè. ok so òsìdá báyẹn so wàláhì mo ti fi dáadáa ń bẹ̀ wọ́n mo gé ni so like Abdulmalik Musa tó epo wà ń bẹ̀ wọ́n tó ẹgẹ́ tẹ́ bá lè ṣí spíkà rẹ̀ kalẹ̀ tó bá lè fèsì mi kí n béèrè àwọn ìbéèrè àmọ́ tẹ́ bá lè ṣe náà àlà so èmi ti gé nìkan tí mo fẹ́ gé nìsa. wọ́n ń béèrè Mr. Malik wà ń bí wọ́n dẹ̀ ń gbọ́ yín ẹ béèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn á dá yín lóhùn. ok àdúgbò fọlọ́. ẹ jí kémi mú. ok
Abdulmalik lórí like tí mo wọ orí Facebook ń sìn like tí mo kàn wà mustaghrib tí mo wà surprise gan pé Abdulmalik tí mo mọ̀ nítorí wàá ti mọ̀ mí báyìí o dáadáa tí mo ti respect rẹ̀ ń gbà yẹn dáadáa àmọ́ gbà tí mo wọ orí Facebook báyìí mo wo gbogbo ẹ̀ mo rí gbogbo àwọn nǹkan tó ti sọ inna lillahi wa inna ilayhi raji'un so àmọ́ like tí ìdí mi sọ ní bí mo jẹ́ no rárá téèyàn bá kú nìkan kọ́ lẹ́yìn máa sọ pé inna lillahi ṣẹ́gẹ́tì pé téèyàn bá kú nìkan kan so téèyàn bá rí tó bá báyàn nú jẹ́ ṣùgbọ́n so àní kú kọ́ nìkan la máa ń sọ inna lillahi fún ẹgẹ́tì bá tó rí pé ìpadà bá ní tẹ́pẹ́ bá ní ẹ̀kẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ so Abdulmalik mo fẹ́ béèrè ni pé báyìí nísìn báyìí gbogbo àwọn ṣẹ̀ríà lọ àbí kankan tí wọ́n náà sì wà ń bí sọ wà nù ìsìláàmù pé kí wọ́n gbé ọwọ́ ọmọdé sọ wà nù ìsìláàmù pé kí wọ́n gbé ọwọ́ ọmọdé dákun má parọ́ nítorí Ọlọ́run rufi atil aklam and salas wọ́n dẹ̀ dárúkọ sọ bí yóò síbẹ̀ ọmọ kékeré wọn ò fi ń ṣe anything fún. ó dòdò ẹ̀yin tẹ́ ẹ tọ́ ọmọ ọdún mẹ́sàn-án kí. ọ̀ya dáhùn Abdulmalik ọmọ kékeré ni wọ́n gé lọ́wọ́ yìí ṣé sọ́wọ́nù ìsìláàmù kí wọ́n gé lọ́wọ́ kí ló dé tó wàá lè ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ pé àwọn haúsá ló ń ṣe wèrè. ṣọmọ kan tó ń pè ní mumayiz atemiyiz. bitakid arọ́tù jẹ̀yìdá. ẹ yà ṣàlàyé. ṣàlàyé atemiyiz àbí. hello sodoma atemiyiz lẹni tó lè ṣèyàtọ̀ láàrin ọ̀tún àti òsì tó bá ti ṣe nǹkan tí ò dá yóò mọ̀ pé tí mo ṣe yóò dá sodoma atemiyiz ni so like ní àtàrà mọ́jáza yóò mọ́jáza temiyiz. ó yé mi ṣó yàtọ̀ sí albalig àbí kò yàtọ̀. albalig làbúdà ń yàtẹ̀lẹ̀ àti pé sọ pé yẹn jẹ́ albalig like ó ti gbọ́dọ̀ mature kálọ́kùnrin ni yóò ti lè fúnyàn lóyún kálóbìnrin ni yóò ti mọ̀ sí nǹkan oṣù. ṣùgbọ́n almumayiz nǹkan kò tí ì dé ipò yẹn àbí kò tí ì lè fúnyàn lóyún. bẹ́ẹ̀ni. ṣe irú ipò la lè gbọ́mọ yìí sí ṣé albalig ni tàbí almumayiz. atemiyiz ni atemiyiz. ṣé ahkam sharia ṣé ó ṣiṣẹ́ fún almumayiz àbí kò ṣiṣẹ́. má dá nǹkan pàwé yìí albali ok bá mi tún tí mo sọ àbí wọn náà mà ní. ṣe ni pé nígbà tó di ọ̀rọ̀ question kékeré báyìí ìgbà tó di question kékeré nítorí pé bó bá balẹ̀ fẹ́ báyìí ìwọ ló tọ́jà mí sí ló bẹ̀ sí dàmí làmú Malik Musa. pẹ̀lẹ́ ya sorry ya I don calm down now ok bẹ́ẹ̀ni like òfin ṣẹ̀ríà like àtọmọtán bí ní òní àtẹni tó ti darúgbó ní òfin ṣẹ̀ríà báwí àmọ́ wọ́n wá fún un ní exception tẹ́níkàlùkù ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́mọ kékeré yàtọ̀ sí àgbàlagbà. o ti ń ta ló ti ń takura rẹ báyìí. ok ó yà náà sọ̀rọ̀ náà. o ti bó ti padà o ti sọ̀rọ̀ báyìí o ti yanjú nǹkan tó rádùúgbò ló wá sọ tẹ́lẹ̀. kí ló yanjú bẹ́ẹ̀. wọ́n ti padà nísìnyí sọ pé òfin ṣẹ̀ríà àti gbogbo. you see like òfin ṣẹ̀ríà ni pé kéèyàn kírun like òfin ṣẹ̀ríà ni pé kéèyàn kódà bẹ́yìn ó sì jẹun ṣẹ̀ríà ní òfin ní orí rẹ̀ so not ká máa wọ pé ṣẹ̀ríà ò kì í ṣe general something or to understand it now. nǹkan tí mo bí ẹ lè ní sọ̀rọ̀ like èmi rí pọ̀ ọmọ kéwù gan ọ̀gẹ́ ti ma like heart àjọ kéwù bì kan ni as in fún tẹ́lẹ̀ ọ̀gẹ́ ti bá wọn tí mo sì mọ̀ pọ̀ ọmọ kéwù so ilẹ̀ tí mo kàn fẹ́ sọ níbẹ̀ ni pé dákun ṣètò ọmọ kékeré bí eléyìí tó bá jalè nínú ìsìláàmù níbo ló wà pé kan gbé ọwọ́ ọmọ kékeré báyìí sọ wà bí ó wà mo fi Ọlọ́run bẹ̀ ọ́ dákun sọ. ṣe bí torí ẹ̀ ni mo ṣe béèrè question lẹ́ẹ̀kan pé albali jẹ́ kí èmi náà ti béèrè simple question lẹ́ẹ̀kan tó di pé ó dàrú farabalẹ̀ bóyá jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ tèmi káwọn èèyàn lè gbọ́ nǹkan tí mo sọ yìí nǹkan tí mo bí lẹ́ẹ̀kan mute ná nǹkan tí mo bí lẹ́ẹ̀kan ni pé ìgbà tó ń béèrè question lọ́wọ́ mi mo wá bí léèrè wípé kí ló ń ṣọmọ nǹkan tó ń pè ní atemiyiz olóhùn mọ̀ ṣọmọ nǹkan tó ń pè ní almumayiz olóhùn mọ̀ almumayiz ni ṣẹ́rí stage nínú Islam ẹ jẹ́ kí n gbé fẹ́yìn èèyàn kẹ́lẹ́ mọ̀ láti bẹ̀rẹ̀ so stage by stage ní ọ̀rọ̀ mi ènìyàn almukallaf nípa Islam àwọn kan wà tó yẹ sí pé ọmọdé ni wọ́n àṣírọ̀ ọmọ kéékèèké ni wọ́n
a ní pé àwọn yẹn ní mumayyiz. Stage àkọ́kọ́ ọmọ kéékèèké tẹ́ pé wọ́n ti dá nǹkan mọ̀, wọ́n ti mọ̀ tún yàtọ̀ sósì, stage kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni al-mumayyiz, ẹni tó ti dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì, ṣùgbọ́n bóyá kò tí ì lè fúnyàn lóyún ni, kò tí ì lè fọ́bìnrin lóyún, kò tí ì dọkùnrin tán tàbí kò tí ì dobìnrin tán. tó ẹlẹ́kẹta ni albalig, ẹni tó ti dobìnrin tán tàbí tó ti di ọkùnrin tán, tó ti lè fúnyàn lóyún tàbí tó ti lè bímọ. So mo wá ń béèrè wípé ṣó mọ al-mumayyiz, èyí tó wà ní middle stage yẹn. So ó lóun mọ̀, ó dẹ̀ ṣàlàyé ẹ̀ wípé ẹni tó ti mọ̀ tún yàtọ̀ sósì tẹ̀mí bá jiyàn. So mo wá sọ pé ṣé ìdájọ́ ìsìláàmù tó wà fún àwọn mumayyiz yẹn, kì í ṣe àwọn tí wọ́n ti lè dọ́tún mọ́ yàtọ̀ sósì, àwọn tó jẹ́ sigar stage 1, mi kì í ṣe àwọn ni mò ń béèrè o. Mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé èyí tó jẹ́ stage 2 yẹn tó ń pè ní mumayyiz yẹn, tó ti lè mọ̀ tún yàtọ̀ sósì yẹn, ṣé ìdájọ́ ṣẹ̀ríà wà fún tàbí kò sí fún? Ó ní ó wà fún. So ó tún wá rojọ́ lọ ó tún wá ó ní ìgbà tó di pé ó kọ́kọ́ fẹ́ dáhùn, ó kọ́kọ́ fẹ́ máa lọ́ mi bẹ́rẹ́, ṣé ó wà fún tàbí kò sí fún? Òun lọ́ mi bẹ́rẹ́ ọ̀hún ti ìgbà tó tún sọ pé ókè o, ìdájọ́ ṣẹ̀ríà ó wà fún gbogbo ọmọ kékeré àtàgbàlagbà o. So ó ti yanjú ọ̀rọ̀ ti parí. Project ní university, as you understand about. So like me, I'm a graduate of university. So wait, just let me teach you something very simple. Madam Kakapo. Mo sọ̀rọ̀ sí ìtọ́ tí mi ò fẹ́ gbọ́ lẹ́nu yìí nìyẹn. O ò lè sọ láyé farabalẹ̀ o ò lè sọ̀rọ̀ tó bá sọ fún mi pé o fẹ́ tíìtì mi ò ní ìgbà kó lọ, o ò lè sọ fún mi láyé kó fẹ́ tíìtì mi. So mo respect ẹ látẹ̀kan, farabalẹ̀, mo respect ẹ látẹ̀kan, mi sọ wípé mo fẹ́ tíìtì ẹ, àjọ ń fọ̀rọ̀ domi tó rọrọ ni. So respect to maintain from the beginning yẹn ni kó maintain lọ. You can never say wípé o fẹ́ tíìtì mi láyé, mùsùlùmí kan ò lè máa sọ fún mi bẹ́ẹ̀ mi nígbà yẹn. So òun kò sí mùsùlùmí kan tó bẹ́ẹ̀ dáa kó sọ fún mi pé òun fẹ́ tíìtì mi ní nǹkan kan, ọ̀rọ̀ àgọ́ sí mi ní, ó ti yé báyìí nísìn. So mi ì lẹ́rìí gbà. So ẹ lè sọ̀rọ̀ yín lọ, so sọ̀rọ̀ ẹ lọ síwájú, kájọ fúnra wa ní respect. Èmi ò sọ pé mo fẹ́ tíìtì ẹ, oyè má sọ pé o fẹ́ tíìtì mi láyé. Simple question tẹ́ mi ń béèrè ó wà very simple. Nǹkan tí mò ń béèrè tó wà very simple. Dákun ṣe wọ́n gbọ́ mi àbí? Mr. Malik Musa MS ẹ wà ń bẹ̀. Ẹ jọ lórí ọ̀rọ̀ à ń géni lọ́wọ́ yìí, ẹ fún wa ní àdìsí ibi téèyàn kan ti jí ẹyin gbé tí Muhammadu gé ọwọ́ ẹ̀. So àròjọ mùsùlùmí. èmi kàn tiẹ̀ gbé Kùránì sí bèbè kan kà tí wọ́n dárúkọ ọmọ ìkéré ní Kùránì. Allah, ok, ṣé kí n máa dáhùn àbí? Ẹ bá wa kà á, kẹ bá wa tú, ẹ ṣe. Ok, ẹ ṣeun gan. Wasariqu wasariqatu faqata'u aydiyahuma jaza'an bima kasaba nakala min Allah. So like as like kí ló pé àtọkùnrin àtobìnrin tó bá jalè pé kẹ́ gé ọwọ́, àmọ́ èdè Lárúbáwá èèyàn máa ń kọ́ ni àsáríkù mi báyìí tó wá pẹ̀lú márífà, àwọn eléèbó máa ń pè ní definite article, ọ̀pọ̀lọpọ̀ wa ló lọ sí school mi báyìí. So túmọ̀ tó máa wọ pé alimarifa ni pé a ti mọ àwọn eléyìí o. àbèrè wá sí lọ́wọ́ ẹni sùúrù àfa ìkan tó wà ń bí ẹ bá wa kà á, ẹ bá wa tú bó ṣe wà. Ẹ jọ ẹ bá wa kà á tó bá yẹ pé aláǹkóṣe párẹ́bù ń bí ni o àbí nǹkan ni ẹ wà fún wa lẹ́rìí bẹ́ẹ̀ nǹkan tó kọ́kọ́ wà ń bí báyìí ẹ bá wa kà á, ẹ bá wa tú lẹ́sẹẹsẹ kó lè yé gbogbo àwọn tó ń wò wá. Ẹ jọ máìkì yín microphone yẹn ní disconnect yẹn náà. Okay. So voice yín máa lè clear dáadáa. Nítorí edition ṣe bó ti clear báyà bí? Yeah, very clear. Mashallah, ẹ ṣeun gan. Tí láìpẹ́ ọ̀kan ni mò ń béèrè látẹ̀kan tí mo ti dé bí. Okay, sorry, like ti dáhùn tí mo dẹ̀ ti gbádùn àwọn dáhùn yìí dáadáa. Àmọ́ tí mo béèrè ni pé ọmọ kékeré tí wọ́n gé lọ́wọ́ ń bí báyìí, ṣẹ̀ríà tí wọ́n pariwo pò ló fà kí wọ́n fi gé lọ́wọ́, ṣẹ̀ríà kan náà fi gé ọmọ kékeré lọ́wọ́. Ẹ bá wa ka Kùránì, ẹ bá wa ka. Ẹ bá kà tó ń gbà ẹ ọmọ àjọ yé gbogbo wa. Ok, àtọkùnrin o àtobìnrin o tó bá ti jalè ẹ gé wọn ní ẹgẹ ti like ẹkọ tí ọwọ́ wọn tó mọ jẹ. Ṣé aláàmẹ́sọ̀ ọmọ kékeré bíbá yà àbágbàlagbà? Orí yín ti pé báwọn, very simple question. So pé ká mọ béèrè báwọn pé ká sì mọ dára wa lóhùn. Kùránì àti hadisi náà lè máa ń kà ń bíbà fún àwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn kì í gbọ́ Kùránì. Sálà dárúkọ ọmọ kékeré ń bí àbágbàlagbà tó bá jalè kọ́ gé lọ́wọ́. Ẹ lè máa béèrè nǹkan máa bẹ kẹ́ máa jọ̀rọ̀ sí mi ní ẹlẹ́nu hadisi láàkà tá a fi gbọ́ yé bó o ní pírátíkà rẹ̀. So hadisi wo ló bá kí ayà yà bí tẹ̀fsírì wo ló bá kí ayà yà? Tọ́ bí tẹ̀fsírì rẹ̀ náà ni pé rufi atil aklam as-salas, wọ́n ti ká gègé, wọn ò ní kọ nǹkan táwọn ọmọ kéékèèké tí wọ́n bá ti bàlágà, tí wọ́n ò tí ì lè fúnyàn lóyún, tí wọ́n ò tí ì ṣe nǹkan oṣù,
wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ tán bá ṣe kalẹ̀ láyéláyé kódà kí wọ́n pààyàn wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ ń kalẹ̀ fún wọn ẹ̀sìn understand so tó wà nù ṣẹ̀rí àánú tó ipá Abdul Malik yìí náà sí mọ̀. inú Quran láti ka eléyìí o Quran lẹ́ ń kà yìí o Allah ló dẹ̀ ń sọ̀rọ̀ ń bí báyìí pé ẹni tó bá jalè kò bá jọkùnrin kò bá jóbìnrin kan gé ọwọ́ ẹ̀ bọ́n ṣe gé ọwọ́ ọmọ yìí. bọ́n ṣe gé ọwọ́ ọmọ yìí kọ́ nítorí pé ẹ̀ lè rí bí kankan. kí làlá wa sọ ó ní kán gé ọwọ́ ẹ̀ wọ́n lè gé ní báṣibáṣí wọ́n lè fàáké gé wọ́n lè fi àdá gé wọ́n lè fi ọ̀bẹ súyà wọ́n lè fi gé wọ́n lè fọ́gi mọ́ wọ́n sá ti gé ọwọ́ ẹ̀ náà wọ́n ti gé ọwọ́ ọmọ yìí Allah ló pàṣẹ. àkànbí ìṣòro sọmọ ìtìmọ̀bìnrin sọmọ tó pè tó ìtìmọ̀bìnrin. nǹkan táwọn sọ náà nù pé àwọn tí wọ́n ń ba ẹ̀sìn jẹ́ àwọn náà ṣe léyìí ṣẹ̀rí ẹ̀mẹ̀ẹ̀dẹ́ gbé kúrò àyẹ̀ sí padà. ẹwọ ọmọ nǹkan tó ṣe wọ́n ti gé ìgbìlọ fẹ́ ṣe kálọ̀ mú ẹni ṣe nù àdùn. nǹkan táwọn sọ náà nù Abdul Malik kí ló tọ́ wá wà bẹ́ẹ̀ tó bá dákẹ́. a máa drop ẹ̀ sí ìdí tá a máa fi drop ẹ̀ ni pé ìdáná rẹ̀ kì í tún lẹ̀. kì í parọ́ Abdul Malik kì í parọ́ kí tó fi sọ fún wọn pé ọmọ kékeré kò sílẹ̀. nínú ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ discuss àwọn èèyàn tó ń gbọ́ wa wọ́n mọ̀ wípé àwọn èèyàn tó ń gbọ́ wa lórí pípé ni wọ́n understand nǹkan tí mo sọ mo ti nǹkan mẹ́ta sí ẹ̀ èmi náà ti fọ́ sí wẹ́wẹ́ mo mọ ibi tó ń lọ rufi al-qalam an thalatha ẹgbẹ́ asọ̀bí wípé ọmọ kékeré àti nǹkan kan tí ó ti so àwọn tó bá jẹ́ àbí wéèrè hátà yóò fi tí ara ẹ̀ fi máa yá so gbogbo àwọn wọ̀nyẹn wọ́n gbé kọ́lámù fún wọn ní kọ ẹ̀ṣẹ̀ fún wọn òun ló jẹ́ kí n wá sọ fún yín pé according to Islam náà stage mẹ́ta ni a ní ọmọ kékeré ó ti yé báyìí nísìnyí so a ní ọmọ kékeré tó tá a lè pè ní bóyá tá a lè pè ní maybe asọ̀bí awil gulam àwọn nǹkan kan tí wọ́n ti pé kò tí ì dépò atemiz oye so atemiz yẹn ọ̀kan tó wà tó jẹ́ atemiz ọ̀kan wà tó jẹ́ tí wọ́n ti dépò èèyàn bàlágà balig so mo fi ń béèrè wípé ṣé ọmọ eléyìí ṣé mumayyiz ni onímumayyiz ni ṣé ìdájọ́ Islam ṣó wà lórí mumayyiz tàbí kò sí lórí mumayyiz nǹkan tí mo béèrè nìyẹn. lára nǹkan tí mo fi wá gbádùn rẹ jù lẹ́kọ̀ọ́ náà ni pé wàláhì tí mo ti mọ ọgẹ́tì bá kí n parọ́ àmọ́ like àwọn tọ́pìkì wà tó yẹ pé ẹ máa ń tírìtì like èmi ò tiẹ̀ mọ̀ so tí mo kàn wọ́ kí náà mo kàn ń rí so èmi ò comment. sórí máa wá lọ tó bá di jọ́ mi kó padà wá. àfọwọ́mọ̀ nígbà tó mọ̀ tí wàá lè kéwú lẹ́jọ́ lọ lè kéwú só wà ní màsá. Abdulmalik ò lè mọ̀ mí torí pé àfa rẹ̀ ń jẹ́ èmi sí ní Abdulmalik aget àfa rẹ̀ èmi ò bí ó ṣe ń sọ̀rọ̀ gbogbo lé so èmi ò sọ pé àtọ̀bí mo wà interested nínú nǹkan tó sọ yẹ ẹjọ́ ẹ má claim no ibi báyìí ṣe bí tó ti claim level àwọn ọmọ is tó wà nílé. no mo tẹ̀ fẹ́ mọ̀. ẹ má lọ sọ̀rọ̀ létà yìí. ẹ bá wa sọ̀rọ̀ nǹkan tá à ń dá sí nǹkan tá à ń kà bí Mr. Murad. Quran tẹ ka iṣẹ́ sálà tọ́ka sọmọ kékeré àbágbàlagbà ń bí. bẹ́ẹ̀ni torí ẹ̀ ni ò ṣe lò ẹ ti yá ṣebí simple question torí ẹ̀ ni òye sọ pé wàsáárì kún wàsáárì kọ̀tún ni ò ṣe lò nákàrà torí pé téèyàn ò bá gbọ́ lárúbáwá yóò kàn máa ṣèṣe kú sí yóò máa fi bó tú kúrò ọlọ́run wọlé àwọn ọlọ́run sáà. alámẹ́sọ̀ ọkùnrin ọmẹ́sọ̀ obìnrin pé tó bá jalè ẹ̀gẹ́ wọn lọ́wọ́ ibo lọmọdé wà ń bí làgbàlagbà wà ń bí. Abdulmalik bẹ̀rù ọlọ́run kọ́ àwọn èèyàn tó ń kó jù. ọ̀rọ̀ Abdulmalik Mr. Murad kọ́ lélẹ̀ ẹ̀sìn Islam ẹ farabalẹ̀ ẹ̀sìn Islam wọ́n gbé wá fún wa ni. Malik máa gbogbo tí mò ń sọ yìí látòkè lè má parọ́ báyìí. èdè Lárúbáwá ọ̀kadà ti gbẹ́ni yéṣu Quran wa wọ́n dẹ̀ ti tú sí èdè Gẹ̀ẹ́sì àwọn ọmọ Lárúbáwá ló tú sí Gẹ̀ẹ́sì wọ́n ti tú sí èdè Yorùbá ṣe understand àwa ò kí ń ṣe Lárúbáwá kò dẹ̀ sí torí kíní Islam yìí kò kàn wá already torí kò síbi kankan nu Quran tó ti sọ pé ká lọ kọ́ Lárúbáwá ṣe understand Ọlọ́run Olódùmarè tó ṣe wá ní Yorùbá kò ṣàṣìṣe kò lè wá kó fẹ́ rán jíṣẹ́ sí wa kó wá rán ọmọ Lárúbáwá sí wa kí ló yẹ tí ò rán ọmọ Yorùbá sí wọn Lárúbáwá Ọlọ́run ò kí ń ṣàṣìṣe náà Ọlọ́run ò kí ń ṣàbòsí náà ẹ sọ pé Ọlọ́run ló wá rán ọmọ Lárúbáwá sá wa nílẹ̀ Yorùbá àmọ́ kò lè rán ọmọ Yorùbá sí wọn nílẹ̀ Lárúbáwá irọ́ lásán ni náà kí níyàn ti tú sí èdè Yorùbá nǹkan tó dẹ̀ wà ń bì nǹkan tó ẹtẹ́yìn ká ń bì kò síbi tá a láti sọ pé ọmọ kékeré àgbà o nǹkan tó sọ ní pé ó lè lọ́kùnrin ó lè lóbìnrin ẹ̀ẹ́gẹ́ ọwọ́ wọn kò sọ kódà kò sọ nǹkan nǹkan tó bá ti mọ́ ọmọ yẹn kó jalè kò bá jẹ́ sweet 5 naira ló jí ẹ̀ẹ́gẹ́ ọwọ́ wọn.
La ilaha illallah. Àwa ní àdìs tá a máa gbé jáde níbi tí Muhammad ti gbé ọwọ́ ẹni tí ó gé ẹ farabalẹ̀ ẹ ṣáàṣì sùúrù níbi tí Muhammad ti gé ọwọ́ ẹni tó jí ẹyin èyí ló ń ta ẹyin ó gé ọwọ́ ẹni tó jí okùn èyí ló ń ta okùn. Nǹkan táwa ń bí yín tẹ́lá kan bí ń bí yín ni pé Kúránì tẹ́ ẹ kà yìí ẹ fi ọ̀rọ̀ yìí pé ó ní wàsọ́ríkọ̀ kò kàn wá kò bá ṣe kọ̀ kò bá ṣe kò kéde wa ṣé Allah dárúkọ ọmọ kékeré nínú àyà yìí. Very very good question. So Allah ò sọ pé ọmọ kékeré o àbágbàlagbà nu Quran àmọ́ Ànábì ṣàlàyé fún wa. Ó ti tán nǹkan tá a fẹ́ gbọ́dọ̀ ti sọ yìí ẹ farabalẹ̀ sáà bàbá ẹ ti ṣàlàyé fún wa nínú àyà yìí Allah àti Muhammadu tó ń sọ̀rọ̀ nínú àyà yìí kò dárúkọ ọmọ kékeré ṣe understand but ẹ sọ pé Muhammadu ṣàlàyé fún yín torí ẹ̀ mo ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà fáwọn èèyàn tó ń gbọ́ wá pé Muhammadu ni Allah Muhammadu ni àwọn mùsùlùmí ń tẹ̀lé nǹkan tí Muhammadu bá ṣe Allah ló ṣe Muhammadu bókù sùn Allah ló bókù sùn ẹ ṣe sùúrù Muhammadu jalè Allah ló jalè ìgbà tí Muhammadu jalè kí ló dé tí wọn ò gé ọwọ́ Muhammadu fún ara ẹ̀ kí ni ìdí is common sense Muhammadu náà jalè náà ó jẹ́ wàá nù Quran. Muhammadu bá àwọn ẹrú sùn kó lè tàn fi rí mọ́lẹ̀ kan sọ lóko pa kí ló dé tó yẹ pé òfin yẹn kò ṣiṣẹ́ fún àwọn yẹn àwa tí àwa ò tán máa ọmọ lárúbáwá òun ni ẹ wá sórí lẹfẹ wá máa lò òfin fún. MC bàbá kí ló tẹ̀ ń divert ṣe bẹ́ẹ̀ wà nílẹ̀ wà ní dùn. a ò divert nǹkan tá a fẹ́ yọ nínú àyà yìí àfa ẹ̀ ṣe sùúrù àti yọ nǹkan tá a fẹ́ yọ ni wípé nínú àyà yìí Allah ò dárúkọ ọmọ kékeré kò dé dárúkọ àgbà. tẹ́bẹ́ náà lè fẹ́ sọ pé ànábì ni Allah ń sin àbí. ẹ farabalẹ̀ bàbá yìí nǹkan tó sọ fún wa ní ọ̀rọ̀ tá à ń ká yìí ọ̀rọ̀ tá à ká yìí ìwé Muhammadu ló sọ Muhammadu làlá náà Muhammadu ló sọ náà nǹkan táwọn mùsùlùmí máa ń ṣe ni pé tí wọ́n bá fẹ́ lo ìdájọ́ kan wọ́n mọ ibi tó ti máa mú ẹ máa ráwọn àfáà yẹn náà tó bá wà lójú agbo tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ pé ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín wọ́n mọ áyà tí wọ́n máa mú tí wọ́n bá tún wá fẹ́ sọ̀rọ̀ pé àwọn òbí yín tí ò bá kí ń ṣe mùsùlùmí o ẹ má ṣe dáadáa sí wọn wọ́n mọ ibi tó ti máa mú that is Islam ìdá olójú méjì òun ni Islam ní ó ní àwọn áyà kan tó máa kà níbì kan ó ní àwọn áyà míì tó tún máa kà ń bò míì tí ọmọ tó bá jí nǹkan tọmọ yẹn bá jẹ́ ọmọ Haúsá ó ní eléyìí ló máa kà fún ẹ farabalẹ̀ bàbá yìí mi ò divert èyí kọ́ mo bá sọ̀rọ̀ this time around eléyìí ló máa kà fún ẹ mọ̀ páwọn àáfàá ni wọ́n máa give instruction pé ẹ lọ gé lórí ẹ lọ gé lọ́wọ́ ẹ lọ bẹ́ lọ́rùn àwọn àáfàá ló máa give fatwa yẹn ẹ ṣe sùúrù bàbá ìjáde ẹ jẹnu yín mú tó bá ti ẹ má tọ máìkì yín mò ń sọ̀rọ̀ lọ́wọ́ so tó bá ti rí pé ọmọ Haúsá ni ó jí kinní yẹn eléyìí ni wọ́n máa kà fún wípé Allah ní kan gé ọwọ́ ẹ̀ wọ́n á lọ gé ọwọ́ ẹ̀ bọ́ tó bá ti wá rí wípé ọmọ Fúlàní ẹgbẹ́ wọn ló jalè o wọ́n á lọ ka wọ́n ní ọmọ yẹn sì kéré Ànábì ṣàlàyé kan nínú àwọn àdìtẹ̀ pé tọmọ yẹn tí ó bá tí kéré àbí tí ó bá tí dàgbà ẹ̀yìn tún sọ kínní kan lẹ́ẹ̀kan pé ọmọ tọmọ bá ti ń ṣe nǹkan oṣù tọmọ ọdún nísìnyí láyé tá a wáyé ọmọ ọdún 9 ọmọ ọdún 10 ó ń ṣe nǹkan oṣù tọmọ ọdún 10 obìnrin tó ń ṣe nǹkan oṣù tó bá lọ jí nǹkan wọ́n máa gé lọ́wọ́ àbí wọn ò ní gé lọ́wọ́ Mr. Murad. wọn ò ní gé lọ́wọ́ tó tún ní òdi wọn. ẹyẹ parọ́ náà ẹ ti sọ́ńbì ilé ẹ̀kan náà wípé tọmọ bá ti ń ṣe nǹkan oṣù ẹ sọ́ńbì ilé ẹ̀kan náà ẹ̀yin mùsùlùmí ṣe máa ń ṣe ẹ máa ń gbàgbé nǹkan tẹ́ ń sọ ni ẹ sọ lẹ́ẹ̀kan pé tọmọ bá ti ṣe nǹkan oṣù tó bá jóbìnrin wọ́n lè gé ọwọ́ ẹ̀. yóò tún wá ní nǹkan tó tún wá jí gbé kí wọ́n tó lè gé ọwọ́ yẹn. kò ní nǹkan tó jí gbé bàbá yìí tó bá kò bá jẹ pẹ́ńsù ló jí gbé kò bá jẹ níbi tí nínú àyàtà kà yìí ṣé wọ́n kọ́ síbẹ̀ nǹkan tó bá jí gbé. tẹ́ ẹ̀ mọ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹ́ mi ó yà wá. nínú ẹ̀dá mi lóhùn béèrè nínú àyàtà kà yìí ṣé wọ́n kọ́ síbẹ̀ pé nínú àyàtà kà yìí bàbá yìí mi síbẹ̀ gbọ́ ẹ̀dá wa lóhùn sẹ́ nínú àyàtà kà yìí nínú àyà yìí ṣé wọ́n kọ́ síbẹ̀ pé téèyàn bá jí mọ́tò ní o kẹ́ gé lọ́wọ́ tó bá lọ fọ́ báǹkì ní kẹ́ gé lọ́wọ́ ṣé wọ́n kọ́ síbẹ̀. ok ṣé kí n dáhùn àbí. ṣé wọ́n kọ́ síbẹ̀. ṣé kí n dáhùn àbí. ṣé wọ́n kọ́ síbẹ̀ mò ń bí ẹ̀rẹ̀ ní ṣe kẹ́ dáhùn mò ń bí yín béèrè tó ń béèrè ṣe kẹ́ dáhùn. ok bọ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣé wọ́n kọ́ síbẹ̀ yẹ́sùn tó wà fẹ́ mọ̀. ẹ mọ kí o kankan mọ́lẹ́kì tó mọ kí o ló yẹ kó máa ń dùn kàn báyìí torí pé. àfáàyè. ẹ̀bẹ̀ lómi sọ̀rọ̀ ti kò yí o. yes sir. ẹ kú àtàrọ.
a kò gbìyànjú sá. Ẹ jọ ṣé Yorùbá ní sá o? Yorùbá ni mí. Yes sir. Ẹ jọ ẹ má bínú, ẹ wo ọmọ tó ń bẹ lójú kínní yìí. Ǹjẹ́ kí ló ń pè ní ṣẹ̀ríà law gangan? A fẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ò gbọ́. Kí ló ń jẹ́ ṣẹ̀ríà law? Ta ló ń ṣòfin? Ẹ mọ̀ bọ̀, ta ló ń ṣe òfin gangan? Ta ló lòfin? Kí ló dé tí òfin fi gbọdọ̀ di ti gbogbo ayé, ìyẹn òfin bìkan? Ó yẹ gbóhùn sókè, kí ló ń jẹ́ ṣẹ̀ríà law? Kí n tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀, ẹnìkan wá sókè lẹ́ẹ̀kan, ó ní kẹ́ fún wa ní full evidence. So ẹ̀dẹ̀ lẹ fẹ́ display fídíò kan fún wa nípa ọmọ yìí. So tá a bá rí fídíò yẹn, so màá lè mọ nǹkan tí mo fẹ́ máa explain nǹkan tẹ́ sọ yẹn. Fún ọkàn náà ló wà lọ́wọ́ mi. Ẹ gbé mi sí ok Àkànbí, ẹ lè gbé mi sí biscuit kí n gbé jáde. Mo ń bọ̀ kí n gbé kálẹ̀ fídíò. Ẹ̀yà bíyàmá yé, ẹ wo nǹkan tí ẹ̀sìn Islam, ẹ wo tó fi ń ṣe dá ènìyàn. Voice là ń rí àárí fídíò. Mo fẹ́ forward ẹ̀, okay. This is wickedness from Allah idol. No. This is very, very bad from Allah and Muhammad. This is wickedness from Allah idol. This is. Ẹ má play rẹ̀ ju ẹ fílẹ̀ báyìí. Tó ti dá, okay, sir. Allah is a. Ṣé ti rí? Àfàwà, kí ló ń pè ní ṣẹ̀ríà law? Ẹ dákẹ́ má bínú, kí ló ń pa ẹni yìí lẹ́rìn náà? Ìgbà tí ìṣọmọ ẹ̀ náà gé lọ́wọ́, tí wọ́n lè gbọ́ ọmọ ẹ̀ náà gé lọ́wọ́ kó rẹ́rìn. These people are so wicked. Ẹ dúró. Kí ló ń pa yín lẹ́rìn? Kí ló ń pa yín lẹ́rìn Kò sẹ́ni tí ó mọ̀ pé editing ni gbogbo eléyìí tẹ́ ṣe yìí. Irọ́ ti fọ́ gbogbo yín ní orí. Àwọn pé kò sí ní tẹ́ fẹ́ gbọ́ tẹ́ máa gbà. Rubbish. Ẹ bí méjì ọmọ yìí lọ́wọ́ dẹ̀dú. Àwọn afáànà lẹ́. Ẹ kí n tún try láti play fídíò yẹn gangan láti ọ̀dọ̀. In fact, I'm so disappointed in this Sheikh. Ẹ mẹ̀sẹ̀ dákẹ́ bọ́ sí big screen kẹ́ bá wọn sọ̀rọ̀. Play fídíò fún yín, ẹ̀jẹ̀ pé nǹkan yẹn ní. MS bàbá voice yín náà ló tún jáde ní fídíò kan play yẹn náà. Pé nǹkan yẹn ní editing. Voice yín náà ló tún jáde. Wọ́n ṣe voice over sí orí fídíò yẹn ni bàbá yẹn. Ẹ dáhùn. Just hold on now, ẹ mute now, mo ti fẹ́ play ẹ̀ now. Ẹ wo tẹ́ ń play ẹ̀ gẹ́gẹ́ lẹ́sìn. Àwọn náà tún kí àwọn náà. Àwọn tó gbé lọ́wọ́ náà tún dúró sí. Ẹ mute now. Oyin náà la tún gbọ́ níbẹ̀. Ẹ yẹn ń ṣe bí arókó báyìí. Farabalẹ̀ kẹ́ ló làákàyè yín odidi balẹ̀lẹ̀ méjì ẹ̀dẹ̀ ń wà bí mọ̀ọ́lú. Àfi bí ẹranko. Àfi bí àgbò tó fẹ́ fi palẹ̀ yá. Torí àwọn èèyàn mọ àwa ò kí ń fúnyàn. Wàláì kì í sí gbogbo wa lágọ̀. Wàláì kò sí gbogbo wa lágọ̀. Àwa ò kí ń mú òfegè, ṣe understand? Àwa ò dẹ̀ kí ń parọ́ ní. Eléyìí tẹ mú wáyé o, ẹni tó bá jó náà láyé ó mọ̀ pé òfegè lẹ mú. Bọ̀ torí pé ọpọlọ mi ti lọ. Ẹ mẹ̀sẹ̀ gbé kúrò yẹn padà wá kó bá wa. Ẹjọ́ gbogbo ilé mọ̀ ń bọ̀ náà. No, eléyìí tẹ mú. Ẹjọ́ ṣe ẹjọ́ ní sùúrù náà, ẹni sùúrù. In tí wọ́n gbé jáde yẹn, in tẹ́ rò pé ẹ lè sọ lórí ẹ̀ ni pé wọ́n create ẹni. Bẹ́ẹ̀ni. Wàláì tẹ́ gbé wá yẹn fake video ni. Ohun MS gangan la tún gbọ́ lábẹ́ rẹ̀. Ẹjọ́ ẹni sùúrù sẹ ẹjọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹjọ́ ẹni sùúrù ètò láyé ètò láyé kí n tún kí ni ẹ pé ẹni sọ pé voice ni wọ́n gbọ́ ń bẹ̀ àbí irú àwọn èèyàn wo leléyìí irú àwọn èèyàn wo làwọn mùsùlùmí yìí ẹ hàn pé mo ti sọ tẹ́lẹ̀ pé tẹ bá ń wá àwọn tó jẹ́ pé wọ́n gọ̀ jù àwọn tó ń gọ̀ jù ẹ mute bàbá yìí tẹ bá ń wá àwọn tí ó gọ̀ jù lágbàáyé
àwọn mùsùlùmí yìí ni ẹ̀yin èèyàn wa òun rè Sẹ́ríkì Fúlàní Nàìjíríà ẹ lọ sí péjì yẹn òun rè fídíò yẹn nìyí o. ọ̀rọ̀ ns ló ń gbọ́ wọ́n tún play fídíò fún ọ̀rọ̀ nílàkàyè ó nílàkàyè kankan mú ọpọlọ rẹ ti yòrò àṣẹṣẹ ló fóònù. tó bá tún sí máìkì ẹ a máa drop ẹ. bọ̀bọ̀ yìí fún mi àkànbí ẹ fún mi ní 2 minutes pẹ̀lú bọ̀bọ̀ yìí ẹ jọ. ìdèrè tí bá tún sí máìkì mi wọ́n ló ra fóònù fún mi. òun mo play tí mo tún sọ péjì tó wà yẹn bọ́ ó kàn máa kò jẹ́ tuntun náà torí. mo gbà lọ́wọ́ gbogbo lé. àwọn ṣé ń gbọ́ mi ṣé ẹ jẹ́ ń sọ̀rọ̀. ẹ bá àfa yìí sọ̀rọ̀. ọmọ ẹ̀sẹ̀ kalẹ̀. àfa àwọn àgbà ẹ̀ka bọ̀ kí náà ń pè ní ṣẹ̀ríà nínú Islam. mo gbádùn ọ̀nà tẹ́ gbà wọlé yẹn ṣé ń gbọ́ mi gbogbo ẹ̀sìn ṣé ń gbọ́ mi ló ní tí wọ́n fi ń ṣe rẹ́fẹ́ǹsì àti ní tí wọ́n gbára lé àmọ́ Kùránì tẹ́ gbé sí ojú àwòrán yìí ara mùsùlùmí la ní àbíbẹ̀kọ́ ni. ó yá àmọ́ tẹ́lẹ̀ náà ó mùsùlùmí náà ni. èyí tó mú yín láti lè gbé síbẹ̀ yẹn ẹ̀ ń jó yíwa pẹ́ ìmọ̀túnmọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. Okay without not talking about the translation on the screen, what do you understand about this very verse gangan kí lè understand nípa tẹ́ fi gbé kalẹ̀ as a reference fún ọwọ́ ọmọ yẹn tí wọ́n gé. ọ̀rọ̀ ẹ bá wa ka Quran yẹn gbà yẹn káwá lè ká kúlè mọ̀ bí tá à ń lọ. àwa sọ̀rọ̀ máa kà náà ó yẹ ká ṣe. àwa ẹsẹ̀ sọ̀rọ̀ ní ipa fídíò yẹn náà lọ́tọ̀ that will be the number 2 cause tabanika kọ́ wọ evidence yẹn this thing we are talking about is not nǹkan ọpọlọ ni ẹjọ́ ta fẹ́ jọ dá yìí ẹjọ́ ọpọlọ ni kìí ṣe ẹjọ́ pé bóyá ẹsẹ̀ mú one reference wá torí tá bá mú kíní kan wá fún yín nínú Al-Quran yẹn gẹ́gẹ́ is not something you believe so since you don't believe it kò tó láti ṣe evidence fún yín that's the first thing okay ayà tẹ́wá ní kí n kà. ẹni sùúrù níbi tẹ́ dé yẹn ṣé ṣẹ̀ríà àbí Kùránì ṣé Muslim nìkan ló ṣiṣẹ́ fún un. ṣé Kùránì ti wà ó sẹ́ńgbọ́n mi. àbí ṣẹ̀ríà lọ ṣé Muslim nìkan ni ṣẹ̀ríà lọ ṣiṣẹ́ fún un. It's not for only Muslim. It's for everyone in the world. So n tí ò bá wá kí n ṣe fún only Muslim ǹjẹ́ tá a bá dá sí kẹ́ mọ́ fi tí ń ba tiwa jẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀. No kò sí ní tó burú bẹ́ẹ̀ tá a bá fẹ́ rí mi náà tó mi gbà. So yìí tẹ́ wá ń mú as accusation yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ brother mi nígbà tẹ́ mọ̀ pé kì í ṣe Mùsùlùmí nìkan ló wà fún gbogbo alájọ gbọ́dọ̀ tójú bọ̀ kẹ́ ẹ tó gbégbékúgbé dáàrin wa náà. Sẹ́ńgbọ́n mi the thing is that something you don't believe in is something very clear that you can even twist it to something else. That's the number one thing. ẹ ṣì kọ́kọ́ fi bìlíìfù lẹ̀ náà ẹ jẹ́ àjọ yẹ̀ ẹ́ wò kájọ fojú sùnùkùn wo so ẹ kà á gbọ́. mo gbádùn ọ̀rọ̀ yẹn Ọlọ́run ní wàsáàrì kọ́tù fákítọ̀ àìdí àlùmọ́ kàṣàbá nàkàlà minallah wallahu azizun hakim. Now èmi wá fẹ́ kẹ́ tú fún mi kẹ́ ẹ rí lè tẹ̀ mọ́ fídíò yẹn. bí wọ́n ní kẹ́ka kẹ́ wọ́n ní kí n kà á ní wọn ní kí n tú mo fẹ́ káwọn gẹ́gẹ́ kọ́kọ́ tú èmi wà ẹsẹ̀ correct wọn. ok ẹ ti wò ó pé tí wọ́n gbọ́dọ̀ ká tán máa ká wọ́n gbọ́dọ̀ ṣe mistake. kìí ṣe pé dandan ni wọ́n gbọ́dọ̀ ṣe mistake. kí wàá lè tún wọn tán máa ká kẹ́ ẹ correct wọn. mo fẹ́ kí wọ́n tú fún mi ni kí wọ́n tú fún mi sí èdè abínibí gbogbo wa tí ń ṣèdè Yorùbá. ẹ jọ gbogbo ilé ẹ̀yàn dá fún ẹ jẹ́ kí n kà ẹ mute Àìdára ó ní wàsáríkù ẹni tó jalè lọ́kùnrin wàsáríkọ̀ àtẹni tó jalè lóbìnrin fákítà ń àìdíyàwó mọ́ ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì jàzá á kó máa jẹ̀sán bèmọ́ kásàbá lórí iṣẹ́ tán ṣe olè tájà nákìlámínà láàyè èyí jẹ́ òfin látọ̀dọ̀ Allah wàlọ́hù torí pé Allah yìí o azizun
abiyì ni hakeem tó dẹ̀ jọ̀jọ̀gbọ́n. Nígbà tí a rí lè nínú Quran tí wọ́n wá ní ọmọ jalè nínú ṣẹ̀ríà lọ tán dẹ̀ mú wọ kóòtù ṣẹ̀ríà tán dẹ̀ gé ọmọ náà lọ́wọ́, ǹjẹ́ kí ni wọ́n lò láti lè fi gé ọmọ náà lọ́wọ́ bí kì í bá ṣe òfin yìí? Oye, so tó fi mí bá wá wà tó wá sọ pé tọ ẹ má gé olè lọ́wọ́ o nínú àlùkùránì yìí ẹ mú jáde fún wa sà, so ìyẹn ló máa wá lè rọrùn. kí n wá sọ̀rọ̀ tèmi náà wá sọ̀rọ̀ lé báyìí ṣé ń gbọ́ mi. dáhùn yíyan láàrin tí. mo ti ń sọ̀rọ̀ báyìí. àkọ́kọ́ ni pé ìgbà tẹ́ prove lẹ́ẹ̀kan pé bóyá ṣe tí wọ́n bá kà ṣe mistake ó wà, ìgbà tẹ́ ká mistake wà bẹ́ẹ̀ o. so yín tá à ń jó yẹn nìyẹn pé àwa tá a base lérí nǹkan yẹn àwa la máa ń pa ẹ̀ ju any kind of person lọ. ó yẹ kàkà gbọ́sàn. jaza and ẹ tún ká láti bẹ̀rẹ̀. ṣé ń gbọ́ mi. yà wàsáríkù ẹni tó jalè lọ́kùnrin wàsárí kọ́tù àtẹni tó jalè lóbìnrin fákòtò ń àìdíyàhùmá ẹ gé ọwọ́ àwọn méjèèjì jaza and bímọ kásábà kó máa jẹ́ ẹ̀san fún táwọn méjèèjì ṣe nakalan minallahi tí ó máa jẹ́ ìbáwí fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba Allah wallahu ọlọ́run ọba tẹ̀sírí azizun ọba jẹjàjẹjà ni. so níbẹ̀ yẹn kété gbogbo gbà tẹ́bí gbogbo kété gbogbo tẹ́ bá ti rí azizun lẹ́jẹ̀jẹ̀jẹ̀ aláàtúnjalè ẹjẹ́ ìtọ́wọ́ ìmọ̀gbẹ́ yìí náà gbọ́ ti mú Colorado. By the time you guys are talking, you can see I keep short. So why can't you also do like that? Just behave. It's not you good for have you said guys. something funny and that's your reaction now. Orí pé ẹ̀yin aláàjẹjà ẹ ti sọ pé ká máa sọ̀rọ̀. ẹnu ẹ hold on ó sọ ìbò listen tó bá tún wọn kọ́. aláàtí mú Colorado. lákàyè ewu nǹkan tó tọ́. ṣé kí n sọ àbí kí n dákẹ́. shut up máa ń sọ̀rọ̀ shut up. ìgbà tó ń bá gu wa sọ̀rọ̀ ń bì yẹn kan bẹ̀ sọ̀rọ̀ méjì tó máa ń sọ̀rọ̀ wà dákẹ́ gbọ́n tó ń sọ fẹ́jọ́ olúwa torí ọ̀rọ̀ aláwọ̀ kò wọ́ọ̀kì ń bí tó bá ti ń bẹ̀ sọ̀rọ̀ dákẹ́ kọ́ sọ̀rọ̀ kó tó sọ̀rọ̀ is that okay? I can see you guys are afraid. You are afraid. Yeah. Kò sẹ́ni tó lè pọ́n mọ́. ẹ má bínú àfa ó yẹ ẹ kà á. méjọ ń bọ̀ ọba jẹjàjẹjà ó yá. Yeah. Hakeem ọba aláṣepé sẹ́ńgọ́ mi. aláṣepé ni Hakeem ok ọba aláṣepé ni Hakeem. ǹjẹ́ ṣé bí omi wà nínú Al-Qur'an tó sọ pé ẹ gbọ́dọ̀ gé olè lọ́wọ́ ẹni sòsà ṣébi kan wà nínú Al-Qur'an tó ní kẹ́ má gé olè lọ́wọ́. ẹ rí interview mọ̀ ṣe yẹn sẹ́ńgẹ̀tẹ̀ ń mọ sọ pé ọlọ́pọlọ ló gbọ́dọ̀ máa bá yín fà tó ìmọ̀ ipá yín náà ọpọlọ lẹ́yìn náà lò. ṣé ibì kan wà nínú Al-Qur'an tó ní kẹ́ má gé olè lọ́wọ́ àfa mi. tí mo bá parí ọ̀rọ̀ tèmi yìí I will now answer any question. Jẹ́ kí mi parí ọ̀rọ̀ tèmi but why you are talking like a short. bẹ́ẹ̀ ti tún tó wà ń bíbá yìí èmi náà ti tún ṣe fẹ́ tún ṣàlàyé ni. mo fẹ́ ṣàlàyé rẹ ni bẹ́ẹ̀ ni. lẹ́yìn tẹ́ ti tún tá a gbọ́ yẹ fẹ́ ṣàlàyé pẹ̀lú ọpọlọ tọ̀dọ̀ tí yàn rí ó yẹ kó ṣàlàyé ẹ̀ so ẹ rí i pé mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn ìgbà tẹ́ tú Hakeem yẹn náà ọ̀tọ̀ ni tẹ́ tú ọ̀tọ̀ ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èmi tú sí ọ̀jọ̀gbọ́n mò ń bọ̀ èmi tú sí pé aláàjọjọ̀gbọ́n kí lẹ́yìn tú sí náà. ọba aláṣepé. aláṣepé ẹnì ìṣúnlẹ̀. ṣé ẹ dákun sẹ́ẹ̀ lè pa máìkì fún mi láti sọ̀rọ̀ fún ìṣẹ́jú péréte. kó máa pẹ́ rárá torí àwọn afáfẹ́ gòkè. kò ní pẹ́ rárá nítorí àwọn afáfẹ́ gòkè. so n tẹ́mi fẹ́ ká mú bẹ̀ ni pé ọmọ tí wọ́n gé lọ́wọ́ yẹn náà èdè tán sọ bẹ̀ yẹn ìgbà tó ẹ fẹ́ fi ṣe ẹ fẹ́ kó serve as solid evidence àwọn èèyàn ni pé ẹ̀sìn Islam is a bad religion ẹ bá jẹ́ kó jẹ́ sí pé èdè yẹn o ààrẹ nìkan tí ó translate gbogbo ẹnu tẹ́yìn ti bọ̀ Kùránì ọlá páyé ti bàjẹ́ ni Google is doing everything that is why you guys ẹ̀ kàn wọnú Kùránì bó ṣe wù yín. so àkọ́kọ́ nìyẹn. Kùránì kẹtù wọn ò pè yín fún wàásí ń bí. no èmi ò ṣe wàásí fún anybody. ayé Kùránì tẹ kalẹ̀ ń ṣe yẹn. ṣé o du falẹ̀ yín kà fún mi. àlàyé Kùránì tẹ ṣe lẹ́ ń kà yẹn. o du falẹ̀ yín kà fún mi. o du fakọ. èmi ò sá o du Ọbàtálá yìí. ẹ jẹ́ kí kíní kò yé yín sẹ́ńgbọ́n mi. ẹ bí ilé ẹ̀kan mo fẹ́ answer that question you asked. should I? ó yá ṣé vaasi wà nínú Al-Qur'ani tó ní kẹ́ ẹ má gé olè lọ́wọ́. tó ní ká má gé olè lọ́wọ́. àkọ́kọ́ ni pé lọ́dọ̀ gbogbo ńlá káì jíjalè irú ìpalára wo lè jíjalè máa ń gbé wá sínú àwùjọ. ẹ jẹ́ àkọ́kọ́ wo bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn. ẹ̀yin ní kẹ́ ṣe àlàyé fún wa sà irú ìpalára wo. Islam wá ní kinní kan
a ṣe tọ́lọ́run nìkan o à ń ṣe tọ́lọ́run papọ̀ mọ́tà nẹ́bì ni o àwọn ọ̀rọ̀ kan bẹ tọ́lọ́run sọ nù Quran tó jẹ́ sí pé téèyàn bá fẹ́ rí complete explanation tí ẹni tí ó explain it vividly òun náà ni prophet Muhammad sallallahu alayhi wa sallam example rẹ̀ ni ọ̀rọ̀ ọ̀run kò síbi tọ́lọ́run sọ pé rákà bá bàbá ìnẹ̀kí inú ọ̀rọ̀ ànábì ló ti wá so that same thing is applicable to this matter of theft àbí kí la fẹ́ pè so kì í ṣe gbogbo olè nǹkan lèyàn téèyàn bá jí ni wọ́n fi gbéyàn lọ́wọ́ nínú ṣẹ̀ríà yóò ní wọ́ọ̀tì nǹkan tẹ́nìyẹn gbé tó fún un pé ẹni tó lè gbẹ́rù nǹkan yìí kì í ṣe kékeré olè àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé nítorí ìfẹ́ tí kinní yóò ní sí àwùjọ pípé àwọn tán ti ń ní lọ síwájú nínú ayé tó olè yóò kó bẹ́lómi yóò sọ ẹlòmíì dòkó ayé olè ń pa ẹlòmíì sáyé ni kí wọ́n sì pààyàn sáyé gan ojú kéyìn òpin ẹyẹ lọ torí ẹni tó bá ti lórí tí ò ní mọ́ yóò mọ bó ṣe kíni bó ṣe máa rí lára so téèyàn bá fẹ́ kọ́kọ́ wo òfin tí Islam ṣe ká kọ́kọ́ mọ gbìyànjú láwa mùsùlùmí tá a listing sí ètò yìí ká mọ gbìyànjú ká mọ béèrè lọ́wọ́ àwọn àfáà tí nǹkan yé dáadáa wípé òfin tọ́lọ́run ṣe yìí o kí ló fà tọ́lọ́run ọba fi ṣe lófin. èèyàn ló ń ṣòfin kì í ṣọlọ́run. àfáà mi Aidara ẹjọ ẹ má bínú ẹjọ mo ní kó sí gbogbo ìsàn kan. mo listing sí sà. ẹjọ gbogbo ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán ẹjọ. ṣé ní kí n yìn sóni so lórí ọ̀rọ̀ yẹn bó lọ báyẹn ọ̀rọ̀ tí ẹnìkan tó wá sọ nísìnyí iṣẹ́ ìfurasẹ́ni tó sọ sí wọn ní pé èèyàn ní sòfin ṣé kí n mọ̀ sọ̀rọ̀ àbí issue continue. wọ́n ní pé èèyàn ní sòfin Ọlọ́run kọ́ Ọ̀rúnmìlà tẹ́ ń sọ yìí nísìnyí Ọ̀rúnmìlà is dead already Ṣàngó is dead Ògún is dead what you guys are worshiping is just iron Ògún èmi mọ kò so lọ́yọ̀ọ́ níbi tí wọ́n ti ń bọ tán ti ń ṣe Ṣàngó sẹ́ńgọ́ mi mo gbà tí wọ́n ṣe Ṣàngó festival mo sọ fún yín ọmọ ìlú lẹ́ni tí wọ́n ṣe o ṣe o tá kó ṣì lọ tábìlì ẹni tó kó ṣì lọ jàre àjà ànábì gan kí ló jẹ ó jẹ mọ́jì ó jẹ ògùn ikú. ẹ kàlẹ̀ sáwọn ìkàlẹ̀ à. ẹ jẹ́ ká ṣe nǹkan torí mo rí àfáà kan tó tún tan máìkì bẹ́ẹ̀ ẹ ká ṣe. ms ẹ̀yin náà ẹ handle pro ẹ bá àfáà sọ̀rọ̀ gbogbo bí tán lọ tán bọ̀ yẹn ètò láyé pẹ̀lẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ bẹ́ kẹ́nìkan bá sọ̀rọ̀ ètò láyé make sense. ẹ ó dọ̀ ṣẹ́jú kan nítorí wọ́n ti àwọn kíní kan kú ṣáná bí òkú ṣabálà mi láyé ni ẹbí lè rí. ọ̀yà ẹ jẹ́ kí wọ́n wáyìn so. bàbá wọn ti fún yín time ẹ ti lo 3 minutes yín so wọn fẹ́ ẹni tó fẹ́ engage yín fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ má wọrí ètò láyé continue pẹ̀lú wọn. ẹjọ ẹ á ní program yìí ẹjọ so ẹjọ ẹ ká mútu ká listing ní ẹjọ. ǹjẹ́ ẹni tó jalè tẹ wá gé ní ọwọ́ ó kéré ni ó dàgbà ni ẹ dákun ǹjẹ́ ṣé Islam ṣètò nǹkan kan kalẹ̀ pé gbogbo ẹni tá a bá ti gé lọ́wọ́ o títí tí ó fi jáde nínú ayé àwa làá máa tọ́jú ẹ̀ làá máa fún un ní jíjẹ mímu ètò owó ní Islam ṣe kalẹ̀ fẹ́ni tá a bá gé lọ́wọ́ tó dà mọ̀ pé ọwọ́ là fi ṣiṣẹ́ tá a fi jẹun so ètò owó ní Islam ṣe kalẹ̀ fẹ́ni tá a gé lọ́wọ́ bàbá wa dira ẹgbẹ́ òsókè. fún yín lórí ìbéèrè tẹ́ béèrè yẹn sà mo ní interest nínú ìbéèrè yẹn I'm very interested in that question you ask and wàláì ó dùn mọ́ mi ìbéèrè ọ̀jọ̀gbọ́n ni ọlọ́sàn ilé sàn lórí sà bọ́ tabaníkà wo náà tabaníkà wo ọ̀rọ̀ tẹ́ sọ yìí nísìnyí nísìn ẹni tí ń ṣe nǹkan bú láwùjọ sẹ́ńgbọ́ tí bóyá kábíyèsí àbí abọ́ rẹ̀ àbí àwọn abẹnilórí tí wọ́n fẹ́ bẹ lórí owó wo ni wọ́n pèsè kalẹ̀ fáwọn fámìlì rẹ̀ that's number one. ẹ má bínú ẹni sùúrù ẹni tó hùwà burúkú láwùjọ tán mú lọ sẹ́wọ̀n ìjọba nìyẹn o wọ́n mú lọ sẹ́wọ̀n oye tó bá wà nínú ẹ̀wọ̀n yẹn ìjọba mọ̀ páwọn làwọn máa tọ́jú ẹ̀ mbẹ́ wọ́n máa fún ní tó máa jẹ́ nínú ẹ̀wọ̀n yẹn mbẹ́ oye ó dáa kò dá ó jiná kò jiná máa jẹ́ mbẹ́ ṣùgbọ́n ẹni tẹ́ ẹ gé lọ́wọ́ tẹ́ ẹ wá ní kó wà láàárín ìlú kí ni tí Islam plan fún gbèsè ayé ẹni yẹn ọwọ́ tó fẹ́ fi ṣiṣẹ́ ṣèbẹ́ fẹ́ kọ́ lọ́gbọ́n ni ẹni sùúrù ṣèbẹ́ fẹ́ kọ́ lọ́gbọ́n ni ọwọ́ tó dẹ̀ fẹ́ fi ṣiṣẹ́ bóyá tiẹ̀ ti wá kọ́gbọ́n ọwọ́ tó wá fẹ́ fi ṣiṣẹ́ láti wá àtijẹ àtimú ǹjẹ́ kí ni Islam pa léṣe fúnrú ẹni yẹn. sẹ́ǹgbọ́n mi mo gbádùn rẹ̀ I can see you are a noble person so ẹ̀yin náà nájú tó nǹkan ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n sì lọ̀rọ̀ yẹn bọ̀ ṣe gbà mí láyè láti jẹ́ kí n ṣàlàyé àwọn kinní kan nípa ìsìn Islam ó sì yẹ kẹ́yìn gò mọ̀ torí tẹ́ bá mọ̀ ẹ̀ ní jáde síta pẹ́ fẹ́ wá mọ̀ mú gbogbo ilé jáde kinní kan bẹ́ẹ̀ táwọn sáà máa ń pè ní Baitul Mal tó dà gẹ́gẹ́ bí bank láyé gbà yẹn táwọn mùsùlùmí bá jagun kan tó bá kọ́ńkà wọ̀ yẹn gbogbo tí wọ́n bá kó bọ̀ lógun àbáwọn ẹrù kọ̀ọ̀kan property kọ̀ọ̀kan nílùú tó bá jẹ́ bí mineral resources ibẹ̀ ni wọ́n máa ń kójọ sí
sẹ́ńgẹ̀tì so tó bá yẹ pé dúkìá tán fi lógun ni oníwọ̀n ń pè ní gẹ̀nímà yẹn lẹ́yìn ìgbà tán bá ti yọ àwọn gift tán fẹ́ fáwọn sójà as a reward tán bá ti fún wọn tán ibẹ̀ wọn kò sí gbogbo owó tó wá sẹ́kù yẹn bó tilẹ̀ wù kó pọ̀ tó is for the affair of all Muslims. ok ẹ má bínú sà bàbá wa jẹ́ ibo ní ilé gẹ̀nímọ̀ yẹn wà nílẹ̀ Yorùbá bí. ní tí mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí gangan nìyẹn ìṣe èèyàn mélòó nílẹ̀ Yorùbá ni wọ́n ti gé lọ́wọ́ that's the first thing lórí ẹ̀sìn. ẹni sùúrù à ń sọ̀rọ̀ nípa òfin yìí òfin Allah ni ìjẹ́ ṣé wà nínú Kùránì ẹni sùúrù fàfà mi níbi tí Allah ti ní ilé gẹ̀nímọ̀ yẹn o ẹ̀kọ́ síbì kan Islam ti wà nílẹ̀ Yorùbá yìí náà ṣe díẹ̀ òye ilé gẹ̀nímọ̀ yẹn ilé gẹ̀nímọ̀ tẹ̀ sọ yẹn ibo ló wà nílẹ̀ Yorùbá ń bí tẹ́ ẹ fi ń gbé òfin mọ́ bọ̀ o ẹ tí ìkọ́lé gẹ̀nímọ̀ ẹni sùúrù kò sí tán pè ní kẹ́ ẹ jagun kẹ́ ẹ kẹ́rù ìdígunjalè ni òye ìpalẹ̀mọ́ yún ìpè lórí ìdígunjalè bóyá bọ́n tẹ́ ẹ fẹ́ lo ìrápé now ìdígunjalè yín ò tí ì pé ẹ̀ rẹ́dì ẹ wá ń gbé òfin géni lọ́wọ́ ẹni sùúrù géni lọ́wọ́ géni lójú géni lérí ẹ̀ ń gbé bọ̀ wá ṣe fẹ́ mọ́ gé àwọn ẹni yẹn lọ́wọ́ lẹ̀ ní dìgbà tí ẹ fi kọ́lé àbọ̀ ìdígunjalè yẹn ni àbí kí lẹ fẹ́ lò bẹ́ẹ̀. ṣé ń gbọ́ mi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ìbéèrè lèmi náà fi dáhùn ọ̀rọ̀ tẹ́yìn náà sọ yẹn wọ́n máa ń gbé ṣé ń gbọ́ mi wọ́n máa ń ṣòro lọ́yọ̀ àbí wọn ìṣòro wọn lóbi yẹn gbọ́dọ̀ fojú kun wò àwọn tán fojú kun wò. ẹdúná ẹ wo bí ẹ rí ẹni tó bá wà intelligent tó dẹ̀ mọ̀ pé àwọn tó ń gbọ́ ohun àwọn tó wà intelligent ni ọ̀rọ̀ kan tó tẹ̀ sọ yẹn tọ́pìkì yẹn ò ní deviate à ń sọ̀rọ̀ nípa Islam bọ́dì kan ní Islam òfin tí Islam gbé wá sórí ilẹ̀ wa àwa ní solution fún olè bí èèyàn bá jalè tó bá jẹ́rù sáìsì ọmọ yìí àwọn bàbá wa máa ń tán lè sọ fún sí ilé tí lásán kódà wọ́n mọ kí ni wọ́n lè fún tí ò ní jalè mọ́ láyé ẹ̀ oye ẹni sùúrù brother mi ẹni sùúrù gbogbo nǹkan làwa ní solution fún gẹ́gẹ́ bí Ọlọ́run Olódùmarè ṣe ṣàánú wa ń bì oye now ẹ wá gbé ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ wá gbé o ẹ gbẹ́sìn wá ẹ wojọ́ tí àṣà àti ìṣe ti manage ẹ̀sìn bọ̀ láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe àṣà àti ìṣe dẹ̀ manage kìíní yẹn gbogbo ẹ̀ dẹ̀ lọ ẹ wá ní ní ìsìn máa ń sìn ṣẹ̀rí àṣà àti ìṣe lárúbáwá lẹ wá ń gbé bọ̀ wá nìsín àwa rí géni lọ́wọ́ géni lórí ńbẹ̀ ok ẹni sùúrù sà ẹ jọ. Should I just let me continue? ẹni sùúrù ṣé mọ̀ wípé wọ́n ti ń gé èèyàn lọ́wọ́ kànábì tó dé. níbo àti níbo. nílẹ̀ lárúbáwá. lórí pé ó ṣe kíni àti kí ló ṣe. tó bá jalè. bẹ́ẹ̀ni kí ẹ̀yin so ó kò tẹ́fẹ́ sọ. gbogbo ohun tó wà nínú òfin Kùránì àṣà àti ṣe lárúbáwá ni. ok ṣe bá ẹ̀yin so. so ó wà nínú ìwé kò túmọ̀ sí pé kò máa ṣìdáṣà àti ṣe náà kí la fẹ́ mú jáde gangan brọ́dà mi èyí tẹ́ ẹ gbé wá yìí àwa bí yín léèrè pé kíní tẹ́ ń gbé wá pẹ̀lú agídí àti gbogbo àìmọ̀kan tí gbogbo àwọn àfáà yẹn rant ṣẹ̀rí àláfẹ́ òkè ọmọ tí wọ́n gé lọ́wọ́ yìí ní ìsìn kí ni plan Islam fúru ọmọ yìí ìbéèrè tí mo béèrè yẹn ẹ wá ní tẹ́ ẹ bá ṣẹ̀ lọ digunjalè tẹ́ ẹ bá jagun bì kan tẹ́ ẹ bá kéré bọ̀ rálẹ̀ tẹ́ ẹ bá pín kù lẹ́ẹ̀ṣẹ̀ rántí ọmọ yìí ogun mélòó lẹ́ ń jà gan. mò ń gbọ́n tẹ̀ ń sọ náà gbogbo tẹ̀ ń sọ mo ti gbọ́ kò dìgbà tẹ́ ẹ bá sọ̀rọ̀ tán sẹ́gbọ́n mi ọ̀dọ̀gbọ́n mọ̀ sẹ́nu kù ni ọmọlẹ̀ Yorùbá lèmi náà ẹ sì máa ń sọ̀rọ̀ báwọn àgbàlagbà kan wá ní àkọ́kọ́ ni pé ń tẹ́ sọ nísìn pé Islam kíní kan tá bá géèyàn lọ́wọ́ téèyàn bá ń sọ̀rọ̀ tó bá téèyàn bá mọ̀ pa àwọn ọ̀jọ̀gbọ́n lèèyàn bá sọ kí wọ́n mọ̀ deviate àbí ẹ̀yin náà ń gbé mi lọ bòmí lèmi náà fi ń tì yín lọ bòmí I'm also an origin of Ọ̀yọ́ state tẹ́ bá listen so gbogbo tẹ́ fẹ́ bọ́dì Islam là ń sọ yìí nǹkan tó bá jẹ́ ni kò béèrè kò dáhùn. òun náà mò ń dáhùn gbogbo ẹ̀ mò ń dáhùn ẹ wá ń jó mi pé Islam itself is a religion lọ́tọ̀ à ń sọ̀rọ̀ Islam ẹ̀sìn tí ń yẹn náà is a religion don't forget so a mọ̀ fẹ́ tí ń yẹn náà a mọ̀ fi kíni a mọ̀ fi jọra wọn. ẹ máa gbọ́ ẹni sùn Islam là ń sọ̀rọ̀ ẹ̀ yìí bọ́dì Islam tóbi gan o àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tó tóbi délé yìí lọ ó tún wà ní Islam o ṣe mọ̀ pé ní tó bá mutí ó mu lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹtẹ̀kẹ́ ni wọ́n ní ẹ pa ni
oye so àwọn tó tún lágbára ẹni sùúrù ká wá sọ̀rọ̀ nísìnyí pé ká tiẹ̀ mú níbi pẹlẹbẹ ṣe mọ̀ pé lè tún kiri small one lè àní irú ọmọ ẹni sùúrù irú ọmọ tẹ́ ẹ gé lọ́wọ́ méjèèjì yìí ṣe kí ni plan Islam nípa ayé ọmọ yìí ṣé kó máa tọrọ báárà ní báwo ló ṣe fẹ́ jẹun nígbà tẹ́ ti gé lọ́wọ́ yìí. evidence yín lérí pé ọmọ yìí ó jalè náà fi gé lọ́wọ́ àwo fídíò yẹn tó tọ́ àti táwọn yẹn dúró wájú ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni tán sì bẹ̀rẹ̀ tí but the first thing is that àgbọ̀n tí wọ́n ń sọ àkọ́kọ́ nù ẹ̀kejì ibo gẹ́nẹ́ tí ń gé lọ́wọ́ ibo. ẹ jẹ́ bá wa gbé kùránì yẹn padà wá ná kùránì yẹn jẹ́ jágbé padà wá ná òun náà lẹ́nu dẹ̀ sí. fídíò láyé dákun. ẹ jọ ẹ mute ẹ̀yin àfà. Oh my God, video yẹn la need is not that Quran sef. ẹjọ nítorí Ọlọ́run èèyàn kan tá à ń bá sọ̀rọ̀ ni a fẹ́ kí ó máa sọ̀rọ̀. Akànbí ẹni tí wọ́n gé lọ́wọ́ ọmọ kékeré tán gé lọ́wọ́ yẹn lórí pé ó jí what's it called tí pépà gbé yẹn ṣe ní screenshot yẹn náà lọ́wọ́ kẹ́ gbé sí. ẹjọ́ Mr. Mohammed yìí ẹ mute ẹjọ́ èèyàn kan tá à ń bá sọ̀rọ̀ yìí ni kó dá wa lóhùn wọ́n ti béèrè lọ́wọ́ wọn wípé ètò wo ni Islam ṣe kalẹ̀ fún àwọn tí wọ́n bá gé ọwọ́ after all nílẹ̀ Yorùbá tí wọ́n bá jalè tán bá ní kó mú lọ sí túbú ní prison wọ́n á máa tọ́jú wọ́n á máa fún lóúnjẹ náà nílẹ̀ Yorùbá ti rí àwọn tí wọ́n gé lọ́wọ́ tí wọ́n gé lẹ́sẹ̀ tán wá tọrọ owó láti ìlú tán ti ń lo ṣẹ̀ríà tó jẹ́ pé ẹ ṣe sùúrù bàbá yìí tó jẹ́ pé olè ni wọ́n jà láti ibi tí wọ́n wà tí wọ́n ti gé wọn lọ́wọ́ tán dá wọn wá sílẹ̀ Yorùbá tó bá yẹ pé ètò wà fún wọn mo rò pé wọn ò ní dá wọn wá sílẹ̀ Yorùbá bọ̀ nísìnyí àwa ti rí inú Quran wípé ẹni tó bá gé lọ́wọ́ ẹni tó bá jalè lọ́kùnrin lóbìnrin kí wọ́n gé ọwọ́ ẹ fún wa lẹ́rìí inú Quran ẹni tó bá jalè ẹni tó bá gé ọwọ́ ètò owó ni Allah ṣílẹ̀ fún òun ni ẹ ṣe wọn. ní tèmi fẹ́ kó yé yín sẹ́yìn gbọ́ mi yé ó ní pé ẹ̀sìn Islam kì í ṣe pé any kind of thing lèyìn ó jí gbé Islam gangan Islam mójútó irrespective of nǹkan tí wọ́n bá jí gbé bàbá yẹn you are just ẹ kàn ń padà sẹ́yìn ni we don't want to ẹ farabalẹ̀ sà we are not talking about nǹkan tí wọ́n jí nǹkan tí wọ́n ò jí ibẹ̀ náà ní ọmọ tó bá jalè kí wọ́n gé ọwọ́ ẹ̀ bàbá yìí farabalẹ̀ láwọn sọ̀rọ̀ ẹ̀yin lẹ́pọ̀ ẹ̀rẹ̀ mẹ́fà yìí sọ̀rọ̀. ẹ̀yẹ farabalẹ̀ ẹni èèyàn kan náà ló ń bá sọ̀rọ̀ nǹkan tá a bí tán bí wọ́n kò dáhùn náà. nǹkan tètò láyé bí yín ni wípé ẹni tán bá gé lọ́wọ́ máa hand over yín padà fètò láyé bọ̀ nǹkan tán bí yín a ò fẹ́ ìtura ìsọ bí kẹ́ yé lọ káàkiri nǹkan tán bí yín ni wípé ẹni tán bá gé lọ́wọ́ ètò owó ní Islam ṣe kalẹ̀ gíṣẹ́ kẹ́ dáhùn ẹ̀ ń lọ sí ilẹ̀ Yorùbá àṣà àti ìṣètọ́jọ́ tí wá ní ilẹ̀ Yorùbá ní bá ṣe ń ṣe nǹkan wá nílẹ̀ Yorùbá ilẹ̀ Lárúbáwá àṣà àti ìṣe ilẹ̀ Lárúbáwá lè gbé wá and we are now asking questions àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí kó tó dórí tiwa wọn ò béèrè wọn ò mọ túmọ̀ Quran àwa ti mọ ìtumọ̀ ẹ̀ we are now asking you questions tiwa ní pé kẹ́ ẹ dá wa lóhùn tó bá bí yín léèrè béèrè nǹkan tó bá bí yín ni kẹ́ ẹ dáhùn ẹjọ́ tẹ́ ẹ bá ti mọ̀ bẹ́ẹ̀ lè dáhùn then kẹ́ ẹ kúrò lórí péjì wa kẹ́ ẹ bọ́lẹ̀ you are not supposed to be capable nìyẹn. Okay, let me talk. ètò láyé ẹ béèrè ẹ̀sìn yìí ẹ̀sìn Fúlàní ni ẹ ò kí ń ṣe Yorùbá lọ́dọ̀ tí wá ń bì ẹ sì moot àwa ò rí gẹ́gẹ́ bí Yorùbá because ọmọ tó bá yé Yorùbá ó máa ní sense ọpọlọ ẹ máa pé ètò láyé ẹ béèrè question yín padà lọ́wọ́ ẹni yìí kó dẹ̀ dá wa lóhùn. so àfàwà àìdára ẹ máa gbọ́ ká gbà pé ọmọ yẹn ti jẹ̀bi ó ti jalè ok ẹ wá wò pé ìjìyà ẹ̀ṣẹ̀ ní ẹjọ́ sà ẹjọ́ ẹ ní sùúrù. àkọ́kọ́ ni pé ẹjẹ̀ ń sọ̀rọ̀ the only thing is that ẹni kí n bọ́lẹ̀ máa bọ́lẹ̀ bọ̀ in tó dé mi lójú ni pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ mọ̀ òdodo. ẹ má bọ́lẹ̀ o tẹ́ ẹ bá fi lè bọ́lẹ̀ àwọn ẹlẹ́bọ̀ yóò ẹ má bọ́lẹ̀ o àfi kẹ́ ẹ dáhùn sí ìbéèrè yìí. sẹ́ńgẹ̀tẹ̀ àwọn ẹlẹ́bọ̀ yín yòókù wọ́n parọ́ pé kí wọ́n drop me I'm gonna drop torí mo pé ó fẹ́ sá lọ ní. mo ń bọ̀ ìtúláyé àfà a ò drop yín àwọn èèyàn tó ń wò yín lókè we have over 1,800 wọ́n fúnra rẹ̀ ló bọ́lẹ̀ kò sẹ́ni tó drop ẹ̀ torí wípé question yẹn kò sí response fún. respond wà yín lẹ fẹ́ gbà. ẹ ó yẹ yẹn dáhùn ètò láyé béèrè yín padà lọ́wọ́ ẹni yìí kó dẹ̀ dáhùn. ẹ̀yin béèrè nípa Islam eléyìí tẹ́ni ká padà sí kí lè tó tẹ́ni fúnlé tẹ́ni lé. ṣé response fún dáhùn nìyẹn. ẹ fi response sílẹ̀ ọmọ tí wọ́n gé lọ́wọ́ méjèèjì yìí sìn Islam ò fún wọn létò pé kí wọ́n gé owó yẹn méjèèjì lẹ́ẹ̀kan náà. pé ó jà lẹ́ẹ̀kan ẹ máa jẹ owó yẹn.
ẹni sùúrù ẹ sọ ọ̀n ní ká gé wọn lọ́wọ́ méjèèjì lẹ́ẹ̀kan náà ok good ọmọ yẹn ti wá jalè lẹ́ẹ̀mejì torí inú ojú ló lè máa ń wà wọ́n ti wá gọ́wọ́ ẹ̀ méjèèjì oyè kí ni ètò tí Islam ṣe fọmọ yẹn pé yóò fi ṣègbésí ayé ẹ̀ tó kù. àwọn fámìlì ẹ̀ ló máa tẹ́kì ẹ̀ náà ó máa di liability fáwọn ẹbí ẹ̀. kò ní di liability ṣe ń gbọ́. iṣẹ́ wo lèèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. iṣẹ́ pọ̀ tán lè ṣe torí ẹ bá fún mi lẹ́gbàmpù iṣẹ́ márùn-ún téèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. nísù tẹ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó yẹ pé yàtọ̀ sí pé wọ́n gé wọn lọ́wọ́ pẹ̀lú òfin ṣẹ̀ríà wọ́n ṣàn live fine tọ́jà ń gbégbèsè ayé wọn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí náà. àníṣẹ́ wo lèèyàn lè ṣe láì lọ́wọ́ méjèèjì. ní tó bá ti rọ̀ Ọlọ́run ló lè ṣe náà òun ló mọ tó bá fẹ́ ṣe ṣẹ́rí àkọ́kọ́ náà. kò sì ní dáa fún ọ fún tó sọ gbogbo ẹbí rẹ wọn ó sì gé lápá wọn ò gé ọ lápá gé ọ lẹ́sẹ̀ tọmọtọmọ ìwọ lórí burúkú tí ò ní dáa fún ẹbí rẹ ọkàn sí mi pẹ̀lú ògbọ́n náà. ayé ẹ ò sì ní dùn ò ní báyé mu mọ́ láti sìn lọ́wọ́. bẹ́ẹ̀ ni ó lápá kí wọ́n géèyàn lẹ́sẹ̀ yóò sì mọ oúnjẹ jẹ yóò sì mọ ríṣẹ́ sí òun wọn ó gé ọ lápá ó ṣẹ̀ṣẹ̀ kékeré lé Haúsá wọn ó sì gé ọ lápá gé ọ lẹ́sẹ̀ yóò sì dórí rẹ ìran rẹ tọmọtọmọ lọ́la àwọn alálẹ̀ ìlú ilé tó ń tẹ̀ pàtó mẹ́tọ̀ àtàtà tó ń jẹ. àgbẹ̀ ní bá fẹ́ jíkìlẹ̀ Yorùbá dá lókù pẹ̀lú àníyàn tẹ́ gbé wáyé gbogbo yẹn lẹ́pẹ́ Fúlàní ẹ máa bẹ́tọ̀ ilẹ̀. tí ẹ̀yin ò bá kí ń ṣe Fúlàní tó ẹ bá jọmọ Yorùbá tí dandan ni kẹ́ ẹ dìfẹ́ǹdì in tí ò bójúmu ni. kí ni tí ò bójúmu sàárà kan. tẹ́ ẹ bá jọmọ Yorùbá ẹ má bínú ilẹ̀ Yorùbá rẹ ti dàgbà lójú gbogbo ayé ń bì báyìí torí tán bá lójú ayé dá ojú ayé la wà yìí ǹjẹ́ ẹ lè búra lójú gbogbo ayé ń bì pé ìjà lè rí. ètò láyé ní ìbéèrè tí mo béèrè ẹjọ ṣó rọrùn fún yín láti ṣe bẹ́ẹ̀. kò sẹ́ni tí ò jáde ṣó possible ní dèdè ẹjọ sá ẹ má bínú ní dèdè èjì tí ọmọ yìí wà ní dèdè èjì tí ọmọ yìí wà oye àti títọ̀hún yẹn tó tún kéré sílẹ̀ ǹjẹ́ ẹ lè búra pé èmi àti yín ò jalè rí kò sẹ́mọ náà torí pé èjì yìí kódà lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ oye wọn ó ní èjì àwọn ọmọ kéékèèké kí níyàn á ṣe sí wọn lára ṣáá ni ẹ̀yẹn wá búra lójú gbogbo ayé ń bì í bẹ́ẹ̀ jalè rí brọ́dà mi. ètò ayé kódà ẹni tó ti darúgbó tó ti ní òfin lórí ó sì ń jalè dì sí. ṣẹ́rí àkọ́kọ́ ẹ wá ní sùúrù ẹni ní kọ́kọ́ ní sùúrù ẹni sùúrù ẹ jẹ́ mi nílé question kan. ṣẹ́rí ẹni tẹ́ ẹ gbé wáyé ẹ lọ wá inú òfin ṣẹ̀ríà dáadáa bọ́mọ yìí ṣe wáyé sìn kò yẹ kán ti fún lófin ṣẹ̀ríà ò tí compulsory lọ́mọ yìí lórí àkọ́kọ́ náà ó dẹ̀ tún ní stage ó ní olè téèyàn máa jà tó já sí pé ọmọ á ṣe kí ni ọmọ á lè gé lọ́wọ́. nínú Kùránì yẹn ẹjọ sá nínú Kùránì yẹn ní sùsà nínú Kùránì yẹn ǹjẹ́ wọ́n kọ síbẹ̀ wípé ọmọdé ni àgbàlagbà ni kí ló sọ ẹ̀yin náà ẹ̀ka ká gbọ́ná. bàbá iṣẹ́ rí àkọ́kọ́ náà ètò láyé ẹ mọ̀ òótọ́. àníṣe ẹ̀jẹ̀ àkọ́kọ́ kà á ná. ṣùgbọ́n bá ti èjì ń bí. ẹ máa gbọ́ ẹni sùn ṣẹ́rí tó àmì ní pé kọ́ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì ni wọ́n ya ọ̀dẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀sìn wọn ló ń gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ̀yin náà dẹ̀ ní tó ń bẹ lábẹ́ àyà yìí lásán ẹ̀yin náà ẹ mọ̀ bó. ẹ̀yin mọ̀ nípa ẹ̀ ok ṣé ẹ mọ̀ nípa ìsìlámù tó mi. ẹ dákun tẹ́ ẹ bá ti di eléri ibú ìlérè ìbéèrè tí ọba ti lè gbé sùn tì bọ ẹ já wa méjèèjì bọ lẹ́nu. ẹlẹ́kùn ni ẹ wà dẹ̀ padà sókun alẹ́ ọ̀pọ̀ náà mọ́. ẹjọ ẹ get out jáde mi sáà ìbá yín owó jọ dìdì ni. ètò láyé ṣé ẹ mọ̀ nípa ẹ mọ̀ ń bọ̀ ẹ máa gbọ́ irọ́ náà sì fojú hàn ẹka bá sì iṣẹ́ ti gbogbo ayé kẹ wá mú èjì jáde bẹ. wọ́n ti kàbí ẹ̀mẹ́ta ń sìn ẹ̀kan waste time ara yín ni. ǹjẹ́ ṣé èjì wà mẹ́ ṣé èjì wà mẹ́. ẹ̀yin ẹmọ tẹ̀fsírì tó wà lábẹ́ kínní ẹmọ tẹ̀fsírì ẹ̀. láàárín ẹni sùúrù tẹ̀fsírì tẹ̀yìn ń tọ́ka mi sí yẹn ǹjẹ́ ẹ lè sọ exact year tí wọ́n kọ tẹ̀fsírì yẹn láàárín ìgbà tí ń ṣe Islam lọ́kọ́ tó kọ tẹ̀fsírì tẹ̀ ń sọ yẹn. èmi máa lọ sí àmọ́ pẹ́sẹ̀ kan fẹ́ bí ń lè ṣẹ́rí. jẹ́ ẹ lè sọ exact year. ìtọ́láyé ẹni sùúrù ìjọta náà bí bẹ láyé ọmọ kékeré wo ni wọ́n gé lọ́wọ́ rí àti pé ajẹ́pẹ̀yìn go fúnra yóò mọ̀ pa Islam. ẹni sùúrù tààrà àwọn tí wọ́n gé lọ́wọ́ nínú ìtàn Islam ńgbà yà níbi tààrà àwọn tí wọ́n ẹmú méjì wà mẹ́rin. wọ́n gé èèyàn lọ́wọ́ tó pọ̀. banditi ni yínú. ní àǹfààní tó bá ti sọ ọ̀rọ̀ kan ohun eléyìí fún. Big Joe dà. àwọn olórí bú gbogbo wọn já dàgbà sínú. Big Joe wà bí náà. ẹ bá mi ka kínní yẹn náà ó dà bọ́ sí mi àkànkà iṣẹ́ bísí ni. báwo sáré wọlé lẹ́ẹ̀kan ni. ok Sahih al-Bukhari 6799. Sahih Buhari 6799 la fẹ́ kà yìí o.
Narrated Abu Hurairah. Abu Hurairah ló ṣàlàyé o. Allah Apostle. Muhammadu sọ pé. Allah calls the thief who steal the egg. Allah gbé ẹni tó jí ẹyin ó gbé ṣépè o. For which is hard to be cut off. Muhammadu dẹ̀ fi kíni ó gé ọwọ́ ẹ̀ dànù. Or steal a rope. Ó tún jí okùn tàbí ó jí okùn. Of which his hand is to be cut off. Ọwọ́ ẹ̀ gé dànù. Tí àwọn àgbẹ̀ni yẹn wá ń sọ jágajàga tó ń sọ rádaràdà ń bì. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fẹ̀sìn Islam lẹ̀, ẹ̀sìn Fúlàní ní Islam. Wọ́n fẹ́ wá fi Arabize wa, wọ́n fẹ́ fi Fulanize wa. Ìdí ní ìtẹ̀fẹ̀rí wọn tí wọ́n ń change orúkọ wa sórúkọ Lárúbáwá. Wọ́n á máa sọ pé èdè Yorùbá ò dáa ká máa sọ èdè Lárúbáwá. Wọ́n á ní àṣà Yorùbá ò dáa ká máa ṣe àṣà Lárúbáwá. Wọ́n á ní ìmúra Yorùbá ò dáa kán máa múra bí Lárúbáwá. Ẹ lè rí wọn kán lólẹ̀kẹ̀. Wọ́n á ní tó bá lólẹ̀kẹ̀ ó máa wọná. Tó bá ṣe àbọ̀rú àbọ̀yè ó máa wọná. Àṣà àti ìṣe ilé wọn ọ̀n lè ṣe. Wọ́n á ní tó bá ṣe ó máa wọná. Àṣà àti ìṣe Lárúbáwá náà tẹ́ bá wá ti ń ṣe gbogbo àwọn nǹkan yìí ẹ ti di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ yín, ẹ ti di Fúlàní. Àìmọye ẹ má tí ì ka ilé yìí ẹ má tí ì ka ilé yìí Big Joes a máa ń reserve àwọn ilé ìníṣẹ́ get ẹ má lo gbogbo weapons yín tán. So Mr. Mohammed ẹ lè gbóhùn sókè ètò láyé ẹ continue pẹ̀lú Mr. Mohammed ẹ ṣé. Mr. Muhammad ṣe wà ń bẹ̀. Mr. Muhammad. Mr. Mohammed jẹ́ ó ti ń já pátápátá láti ẹ̀kan wà ń bẹ̀ náà. Rárá. Ẹ̀rọ ìkábọ̀ o. Mo kàn disguise ni ọmọládé ni mi, mo fẹ́ translate Hausa yẹn ni wọ́n bí mi sílẹ̀ Hausa ni. So ìfẹ́ kí máa yẹn lọ lẹ́ẹ̀kan wọ́n fi sá. Translate ẹ̀ kí gbogbo ayé ó gbọ́ náà báyìí. Ẹ jẹ́ bá gbé sí kíní ẹ̀ sókè. Fídíò yẹn. Mo ti wá sókè náà ni I will be so glad. Mo fi bẹ́ẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ni. Naji Magana, ẹ jẹ́ kí n translate ẹ̀. Okay. Ẹ kí n jẹ lọ. Àyàfi pé ó ṣẹlẹ̀ ní Niger State tó ti ṣẹlẹ̀, ìlú tí mo wà ní, this middle belt, Niger State tó ti ṣẹlẹ̀. Okay. So let me take it there. Ẹ kí n láwọ̀ dẹ̀, ẹ dákun ẹ record. Ṣé bó o ní réètì ìgéni lọ́wọ́ ń bẹ̀ yẹn, ṣá máa gé olè lọ́wọ́ dáadáa ń bẹ̀ yẹn. Ṣé ń gbọ́ mi? Ó ní àwọn local government kan tí àwọn Fúlàní dominate, wọ́n ń pè ní Rijau, you can google it, ní Niger State. Ibẹ̀ ní ẹgbẹ́ bẹ̀ ní ètò ìṣẹ̀lẹ̀ ní about 4 months back tó ṣẹlẹ̀ tí wọ́n fi pa lédè kan tó ń dáná oúnjẹ tó ní kó blasphemy torí pé ó fẹ́ fẹ́ cousin rẹ̀ gẹ́yìn ní pé òun ò fẹ́ òun ò ṣe ní máa fi accuse ẹ̀ and their cousins ló fi accuse ẹ̀ pé ó blaspheme wọ́n fi pa gẹ́yìn about few months back. Kò jìnnà sí same local government tí mo sọ yìí o, èyí tó ṣẹlẹ̀ yìí same Niger State náà ni is Fulani community ní tó fà sí Fulani president of Serikin Fulani of Nigeria tó fi wá síbẹ̀. So in tó sọ ni ẹ bá mi fọkàn bá lọ. Tabbatar da cewa me ke faruwa shi sa na taho na ziyarci asibiti kamar yadda kuke gani na ga wannan yaro jihar Niger a dafa ko me kauka na akwai abin da ya ja hankali na yasa na yi tunani gwanda an kawo ziyara na ga an datse hannayen su. Ó ní pé in tó ṣẹlẹ̀ yìí ó yà wọ́n lẹ́nu in tó sì mú òun wá síbẹ̀ nìyẹn. Òun rí i pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn à ń dáṣe ànáṣe like òun rí i pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn. Ó ní pé bóun ṣe rí ó pòun lómi inú ló jẹ́ kóun wá sí ibi tóun wá yìí tóun wá bá wọn bẹ̀. Ó ní pé àgbẹ̀yẹ́sà náà tán in tóun rí tó ó rí pé ó jẹ́ òun láyà lòun fi wá síbẹ̀ lòun fi wá bèèrè pé kí ló ṣẹlẹ̀. Wannan yaro. Zan gane dubi da cewa ka ga abin da ya sami wannan yaro. Wanda yunkuri ko da kira muke dangane da kwatanta adalci. Yanzu nan na shiga na ga DPO ya gaya min ainihin tun. So wọ́n bi léèrè pé so in tó ṣẹlẹ̀ sọ́nà yìí kí ló rí sí. Ó wá ní pé òun rí DPO and DPO sì fi dẹ́hùn lójú pé àwọn tó ṣe nǹkan báyìí fọmọ yẹn torí pé ọmọ ń jalè ni. Ó ní pé àwọn tó ṣe nǹkan fọmọ yìí àwọn ò rí pé àwọn mú wọn wá sí legal and civil law, that's Nigerian law. Faruwar wannan abun akwai state chairman din da kuma sauran shugabanni na Miyetti Allah Kautal Hore a nan jihar Neja suna nan su. So ó ní pé òun wá fi iṣẹ́ náà lé àwọn Miyetti Allah tó wà around ní chapter Niger State kọ́mọ́ òun mójútó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Na iya bakin kokarin su akan su tabbatar da cewa wanda suka yi wannan abun an kama su wanda kuma DPO ya tabbatar mun cewa ó ní pé òun sì pé àrídájú pé wọ́n rí àwọn ọmọ yẹn wọ́n rí wọn mú àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n rí wọn mú wá sí ìdí civil law
That's Nigerian law. Wannan maganar tana nan a gaban CID, kwamishinan 'yan sanda na jihar Neja ya ba. Ó ní kí wọ́n ti pín iṣẹ́ yẹn gan, ó ti kà wọ́n CID náà lọ́wọ́ pé commissioner of police of Niger State ó ti pín iṣẹ́ yẹn sí police unit àpò ibẹ̀ ní CID wà and other units. Da umarni a tabbatar da cewa an zakulo wanda suka aikata wannan abun. Ganin cewa mu ma abun ya ja hankalin mu za mu turo lauyoyin mu don su zo su bi kadin wannan yaro su tabbatar da cewa duk abin nan mu yi nan yiwuwa mu tabbatar da cewa an samu wayannan mutane domin hukunta. Wọ́n pé tọ́wọ́ bá sì tẹ̀ wọ́n, àwọn ò rí pé àwọn mọ lọ́ọ̀yà tó ń wá tí ó dúró fún ọmọ yẹn tí wọ́n fi mú wọn wá sí ìgbẹ́jọ́ fún civil law. So in tó ṣẹlẹ̀ nìyẹn sà. Ọmọ yẹn gan wọ́n ṣe gé lọ́wọ́, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ní agbègbè yẹn wọ́n ṣe tí wọ́n ṣe táwọn ti japa tiwọn làwọn fi wá mú wọn yẹn wá sí hospital tó wà ní agbègbè náà. Thank you sir. Alright, ẹ ṣé gan Mr. Mohammed, ẹ ṣé gan. Òun lè nínú ọgbọ́n yẹn. Olúwafẹ́mi lórúkọ mi o. Alright, mo understand. Ẹ̀sìn àwọn apààyàn lẹ̀sìn Islam, ẹ̀yin ọmọ Yorùbá ẹ kúrò ń bẹ́ẹ̀. Àwọn Fúlàní fẹ́ wá pa gbogbo yín ni wọ́n fẹ́ gbalẹ̀ yín, ẹ jí ẹ má sùn. Ètò láyé ẹ̀ka lẹ́sà. Ẹ má bínú, mo sì rà láfikún díẹ̀, ẹ má bínú. ẹjọ́ èmi ti fẹ́ bọ́lẹ̀ ẹ dákun. Ètò láyé. Ẹ ra sa o. Ẹ̀ka lẹ àdúrà wa gbà o. Àṣẹ o. Ṣé rí àwọn bàbá wa ní ajá tó bá máa sọnù kò sí bọ́lọ́dẹ ṣe lè fọn fèrè tó kò ní gbọ́. Ṣọ́rọ̀ mi ti yẹn ṣẹ́ àwọn èèyàn wa wọ́n ti sọnù tipẹ́tipẹ́ tó dẹ̀ jẹ́ wípé wọn ò lè padà bọ́ sójú ọ̀nà mọ́. Ṣùgbọ́n bá iṣẹ́ ẹ̀ ńlá ìtì wa yìí dà a sì máa rí tẹ̀ tó sì máa ronú. Ṣé rí ẹ ti mú jọ bí 70% èèyàn péré la need, àwọn 30% tó kù wọn á fara gbẹgba. ó ti yé sí tó wọ́n ti kó làǹkàyè wọn lọ, wọ́n ti sọ ẹ̀gbọ́n wọ́n ti sọ di ọ̀tá àbúrò níbi pé wọ́n gbégbékúgbé wá fún wa. Ẹ̀yin wo ń sin ọ̀tọ̀ ní question tẹ́ ń béèrè lọ́wọ́ àfáà yẹn wo tó fi ń dá yín lóhùn lẹ́ẹ̀kan yẹn. At the end of the day ó wà dàtà gidi. Ṣọ́rọ̀ mi ti yé. So ẹ̀yẹn ṣáà máa ṣe títí gbogbo ẹni bá ń ronú nǹkan tí ò dá sí tìgbín bá ṣu àfàyà ẹ̀kọ́ ni. Ṣọ́rọ̀ mi ti yé. So tèmi kàn fẹ́ sọ ní wípé olóògbé burúkú ni wọ́n. Ẹ ṣé. Brother Muhammad, gbọ́n sókè. Nípa àwọn èèyàn wa, àwọn tí wá ń báyìí òkè ẹ̀yà wọn bí wa sí, mo lórí ọ̀fẹ́ pé màmá mi ìyó lóla ni, wọ́n sì gbìyànjú wọn kọ́ mi ní Yorùbá, mo lè kọ́ mo lè kà. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan sánsan. Ní tí mo rí nípa àwọn èèyàn yìí, ṣe pé tí ẹ̀ ń bá wà lókèrè kò lè rí tí àwa táwa ń bí báyìí tá à ń rí. Àwọn kìíní yìí wọ́n ti gbalẹ̀ tán. Ìlú tí mo wà yìí kìí ṣe ìlú Fúlàní o. Wọ́n ń pe àwọn èdè kan ní gbági, àwọn kejì wọ́n ń pè ní tápátá, táwọn ń pè wọ́n ní núpé lónìí yìí, àwọn ní ìlú yìí. Ṣé wàá rí táwọn Fúlàní yẹn ń ṣe? Wọ́n á lọ sí àwọn koríko bíi ṣìróró, wọ́n lọ sí Gwada, àwọn ìlú gbági nìyẹn o. Wọ́n lọ sí àwọn Muya local government, ẹlẹ́gbẹ̀gbù sáṣẹ ẹ̀rí those local government, wọ́n ti invade. Even Muya local government yìí gan wọ́n ti fi flag síbẹ̀, tàwọn conquest ti àwọn Boko Haram, wọ́n rí flag like conquer it. Wọ́n wọ ara wọn ni wọ́n wọ̀lú wọn, wọ́n sì ń gbalẹ̀ wọn, wọ́n fi ọmọ wọn. Nǹkan ṣẹlẹ̀ ní Gwada níjọ́ ni, ìjà ráńpẹ́ díẹ̀ ni o. Kẹtù wọn sì ń wọlé ti àwọn tó ní àwọn indigene, wọ́n sì ń wọlé ti wọn, wọ́n sì ń rẹ́ wọn. Ní last month náà ending, nǹkan ṣẹlẹ̀ ń Kuta. Kuta is one of the big town in Gbagiland ní Niger State. Tẹ́bárí wọ́n ṣe ṣe ìlú yẹn. Àwọn Fúlàní ibẹ̀ tí wọ́n á sàtìpó ni o, tí wọ́n á ta nánà, tí wọ́n á ta fúrá, tí wọ́n á ṣe ọ̀kadà, tí wọ́n á tẹran. Tẹ́bárí wọ́n ṣe wọlé ti àwọn èèyàn, wọ́n sì ń rẹ́ àwọn èèyàn. Ẹ lè gọ́gùlẹ̀ ẹ rí. Yín táwọn èèyàn wa ò rí tí wọ́n wà lókèrè tán pé kò lè dé bíbá díẹ̀ ẹ̀sìn yìí wọ́n fi wọlé sáwọn èèyàn yìí lára. Nísìnyí wọ́n ti impose law, that's emir and emina. Kí ẹ dákun kí ló kan emir pẹ̀lú gbági. Ó tú ni wọ́n ń pe ọba wọn ní Minami báyìí, wọ́n ti di emir. Etunpe òun wà ní Bida. Emir of Zozo mi ó wà ní Suleja and ilẹ̀ gbági ni wọ́n ti gbà tán. Ẹ wò wọ́n ké ń bí o, àwọn èèyàn wa kò lè yé wọn, but àwọn èèyàn ń sunkún bí wọ́n ti gbà tán. Ẹ wò wọ́n ké ń bí o, àwọn èèyàn wa kò lè yé wọn, but àwọn èèyàn ń sunkún bí wọ́n ti gbà tán. Ṣé ẹ ti sọ̀ka ẹ ṣeun gan ni, àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé.
ní tó ń bá àyàn nínú jẹ́ náà ni àwọn afáàlẹ̀ Yorùbá tó yẹ pé ọmọ Yorùbá ni wọ́n tí wọ́n sì ń rí wa bí ipá ń tako ẹ̀sìn. A gbé nǹkan jáde nínú Kùránì dédé pé o fẹ́ kóòtù mi rọ́ǹgì pé mi ìmọ̀ kí mi rí tú o wá tún tútùkùtù sínú Kùránì yẹn náà. In fact